O ṣé Olúwa o. Ọlọ́run àánú agbé ọ̀gá. Bàbá mi ó dúpẹ́. Bàbá mi á dúpẹ́. Ọba tí kìrìkìrì ẹsẹ̀ kì í dà láàmú. Jésù ó ṣé. Jésù ó ṣé. Mọ̀nàmọ́ná sọ lálẹ́dẹ̀ ọ̀run. Jésù ó ṣé. Jésù ó ṣé. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Ajínrere. Ẹ̀yin ni Olúwa. Ó ní. Jehovah o, ẹ̀yin ni Olúwa. Àjẹ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ o, ẹ̀yin ni Olúwa. Jehovah, ẹ̀yin ni Olúwa. Ọba wa, ẹ̀yin ni Olúwa. Ní òwúrọ̀ ní ọ̀sán àti aṣálẹ́ o, ẹ̀yin ni Ọlọ́run wa. Kò sẹ́lòmíràn lẹ́yìn rẹ̀. Ẹ̀yin ni Olúwa. Nígbà gbogbo, ẹ̀yin ni Olúwa. Ọba wa. Mo gbàdúrà. In the name of Jesus. Ní àárọ̀ kùtù ọjọ́ Jímọ̀ yìí wàá rí gbámú. Àmín Jésù. Wàá pariwo ìwọ ẹ̀mí sóhun rere gbogbo dọ̀la. Ìwọ ẹ̀mí sóhun rere gbogbo dọ̀la. Túwọ́ lára mi ní ìsìn. Túwọ́ lára mi ní ìsìn. Àwọn ẹ̀mí tí ń jẹ́yàn já kòtò ayé nù. Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni. Wọ́n ọlá ò sì kúkú lọ́ọ̀bì kankan yọ̀mọ̀dé náà ni. Yọ̀mọ̀dé ni. A máa pariwo ìwọ ẹ̀mí sóhun rere gbogbo dọ̀la. Ìwọ ẹ̀mí sóhun rere gbogbo dọ̀la. Túwọ́ lára mi lónìí. Túwọ́ lára mi lónìí. Ẹ sọ bẹ́ẹ̀. Ìwọ ẹ̀mí sóhun rere gbogbo dọ̀la. Ìwọ ẹ̀mí sóhun rere gbogbo dọ̀la. Ipá rẹ̀ pin. Túwọ́ lára mi nísìn. Túwọ́ lára mi nísìn. Túwọ́ lára àwọn ọmọ mi. Ipá rẹ̀ pin. Túwọ́ rẹ̀ dà. Ọwọ́ rẹ̀ gbẹ lára mi. Ọwọ́ rẹ̀ gbẹ lára mi. Túwọ́ lára mi. Túwọ́, ó yá túwọ́, ó yá túwọ́, ó yá túwọ́, ó yá túwọ́. Túwọ́ lára mi. Túwọ́ lára mi. Túwọ́ lára mi o. Ó yá túwọ́. Túwọ́ lára mi o. Ìwọ ẹ̀mí sóhun rere gbogbo dọ̀la lórúkọ Jésù. Ó yá túwọ́ lára mi. Thank you Father. Àmín. Òjìji ìkà ènìyàn. Òjìji ìkà ènìyàn. Tó ń tẹ̀lé mi káàkiri. Tó ń tẹ̀lé mi káàkiri. Padà lẹ́yìn mi. Padà lẹ́yìn mi. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. Ẹ sọ bẹ́ẹ̀. Bàbá ní orúkọ Jésù. Òjìji ìkà ènìyàn tó ń tẹ̀lé mi káàkiri. Òjìji ìkà ènìyàn tó ń tẹ̀lé mi káàkiri. Tí olóore lórúkọ Jésù yá padà. Padà. Ẹ̀rù Olúwa lé ọ padà. Ìwàláyé Olúwa lé ọ padà. Iná Olúwa lé ọ padà. Májẹ̀mú Olúwa lé ọ padà. Ọ̀rọ̀ méje lórí ìjà àgbélébùú lé ọ padà. Agbára tó jí Kristi dìde kúrò ní òkú lórúkọ Jésù lé ọ padà. Agbára tó pín Kristi kúrò nínú ipò tó sọ di alààyè ó lé ọ padà. Ìwọ òjìji ìkànnìyàn lẹ́ni mi Olúwa wa pariwo pé nínú ìwé àṣedànù ilé wa. Nínú ìwé àṣedànù ilé wa. Orúkọ mi jáde ńbẹ̀. Orúkọ mi jáde ńbẹ̀. Fò jáde ńbẹ̀. Fò jáde ńbẹ̀. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Fò jáde ńbẹ̀. Fò jáde ńbẹ̀. Ìwé àṣedànù ilé wa wà. Ẹ̀rọ àbágbépamọ́ kálá gbépamọ́ ó wà. Ó wà wẹ́sí àwọn ṣe lọ máa ṣe lọ apẹ̀rẹ̀ ní pọnmi sí. Ìwọ ìwé àṣedànù. Ìwọ ìwé àṣedànù. Inú ilé bàbá mi. Inú ilé bàbá mi. Inú ilé ìyá mi. Inú ilé ìyá mi. Orúkọ mi. Orúkọ mi. Jáde ńbẹ̀. Jáde ńbẹ̀. Ẹ sọ bẹ́ẹ̀ sọ bàbá ní bẹ́ẹ̀ orúkọ Jésù. Ìwọ ìwé àṣedànù nídìílé bàbá mi nídìílé ìyá mi nídìílé àná mi. Orúkọ mi jáde ńbẹ̀. Orúkọ àwọn ọmọ mi jáde ńbẹ̀. Orúkọ aya mi jáde ńbẹ̀. Orúkọ ìpè mi jáde ńbẹ̀. Ìwọ ìwé àṣedànù ilé bàbá mi. Ìwọ ìwé àṣetì. Ìwọ ìwé ìfàsẹ́yìn. Ìwọ ìwé ìdádúró ilé ìyá mi. Kọ Jésù orúkọ mi jáde ńbẹ̀. Jésù Olúwa wa gbogbo ẹni tá a bínú obìnrin tó ń ti ọ̀run mọ́ mi. Gbogbo ẹni tá a bínú obìnrin tó ń ti ọ̀run mọ́ mi. Tó ń ti ọ̀run mọ́ àwọn ọmọ mi. Tó ń ti ọ̀run mọ́ àwọn ọmọ mi. Tó ń ti ọ̀run mọ́ iṣẹ́ ìránṣẹ́. Tó ń ti ọ̀run mọ́ iṣẹ́ ìránṣẹ́ mi. Ẹ mọ́ kìnnà bọ̀ lára. Ẹ mọ́ kìnnà bọ̀ lára. Ó ní à. Èwo tún ni èèyàn kan lè ti ọ̀run ni. Ó ka Báíbù ni o. James chapter 5 13 to 17. Ó ní Èlíjà ní kí òjò máa ń rọ̀. Òjò máa ń rọ̀ ló ń ti ọ̀run. Bẹ́ẹ̀ni sà, ọdún mẹ́ta àti àbọ̀ ló fi tí o sì sí ẹni tó wọ́n bí dáa bí wòlíì ti pọ̀ tó ń gbà náà tó lè kántà tó sọ kò sí olóògùn míì kò sí kankan ìyá dẹ̀ jẹ́ gbọ́n fọ́dún mẹ́ta àbọ̀ náà ni. Wọn náà máa sọ fún Ọlọ́run ẹnikẹ́ni tá a bínú obìnrin tàbí tí a fi abẹ́gbé jáde tó lò ló ń wá ń di kó ti ọ̀run mọ́ mi. Ẹ mọ́ kiná bọ̀ lára. Gbogbo ọ̀run tó ti. Ọlọ́run àánú ṣí. Ẹ sọ bẹ́ẹ̀. Bàbá ní orúkọ Jésù. Ẹnikẹ́ni tí a bínú obìnrin àbí tí a fi abẹ́gbé jáde tó lò ń wà nídìí ọ̀run títì mọ́ mi. Ọ̀run títì mọ́ ìpín mi. Ọ̀run títì mọ́ ìpín mi. Olúwa dojú wọn bolẹ̀. Lẹ́yìn títí ọ̀run ipa àwọn sọ di asán, agbára wọn sọ di òfo. Ẹ̀mí mímọ́ kiná bọ̀ lára.
ọ̀rọ̀ àánú máa ṣí lábẹ́ ọ̀run ṣíṣí lórúkọ Jésù mo rí àánú gbà ọ̀rọ̀ àánú ṣí fún mi ọ̀run ṣí fún mi ọ̀run ṣí fún mi ọ̀run ṣí fún mi lórúkọ Jésù ọ̀run ṣí fún mi thank you Father àmín. ẹgbẹ́ lè sí ká fi parí láàárọ̀ yìí gbogbo ẹni tó ń lo àṣẹ òkùnkùn tó fi ń fa ire mi sọ́dọ̀ ara rẹ̀. gbogbo ẹni tó ń lo àṣẹ òkùnkùn tó fi ń fa ire mi sọ́dọ̀ ara rẹ̀. Jésù olùgbàlà. ire tó yẹ kó wá sọ́dọ̀ tiẹ̀ ìsì ń fà sí ọ̀dọ̀ ara rẹ̀. àṣẹ kan ló sì ń lò àṣẹ kan ní lò ẹ̀wọ̀n náà wọ́n kẹ́ gbogbo ẹni tí ń lo àṣẹ òkùnkùn. gbogbo ẹni tó ń lo àṣẹ òkùnkùn. tí fi ń fa ire mi sí ọ̀dọ̀ ara rẹ̀. tí fi ń fa ire mi sọ́dọ̀ ara rẹ̀. ẹ̀mí mímọ́ mọ́ wòran ẹ̀kínà bọ̀ lára. ẹ̀kínà bọ̀ lára. ẹ̀kínà bọ̀ lára. ẹ̀kínà bọ̀ lára. túwọ́ lára ìyàwó mi. ẹ sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀. gbogbo ẹni tó lo àṣẹ òkùnkùn láti fi darí ire mi sọ́dọ̀ rẹ̀. alágbára tí ń darí ire mi sọ́dọ̀ ara rẹ̀. ẹ̀mí mọ́mọ́ wòran ó yá dìde bí ológun ẹ̀kínà bọ̀ lára. túwọ́ lára mi túwọ́ lára mi èdìdí rẹ̀ bàjẹ́ lórí mi àṣẹ rẹ̀ bàjẹ́ lórí mi lórí ìpè mi lórí aya lórí àwọn ọmọ mi lórúkọ Jésù iná Olúwa dojúkọ iná olùkọ́ ọ̀rọ̀ méje lórí igi àgbélébùú dojúkọ Jésù Olúwa wa àmì Jésù. mo ń sọ pé o méje ni òkùnkùn bẹ̀rù èkínní mo ló bẹ̀rù ìwà láàyè Ọlọ́run láyìíká èèyàn èkejì mo ló bẹ̀rù ìwà mímọ́ ẹ̀kẹta òkùnkùn bẹ̀rù ẹni tó ní ọ̀rọ̀ Ọlọ́run àti kọ́ pé tó lọ́rọ̀ Ọlọ́run àti kọ́ pé kò sí ohun ìjà kan tí a ṣe sí mi tí ó pa mí lára bí àwọn ológun ẹ ṣe di oògùn tó wọ́n tún gbọ́dọ̀ mọ̀ sọ̀rọ̀ wọ́n ní wọ́n ń pọ̀fọ̀ tó bá yẹ wọ́n á tún máa pò gidi wọ́n á tún máa pe àyájọ́ ọmọ Ọlọ́run tí ò bá mọ̀rọ̀ tí ó sọ nǹkan tó kàn di bíbélì kúndìkúndì tó di bíbélì ó lóun ní dèkì báìbù ó ní Thompson chain reference bible oní NIV oní amplify oní ọlátọ́ka oní Thompson chain reference gbogbo ẹ̀ ló reference lóní ṣùgbọ́n kò ní ọkàn ìwé òfin kò gbọdọ̀ kó ní ọkàn àyà rẹ̀ bẹ́ẹ̀ ni sọ. a máa ṣe àṣàrò lọ́sàn àti lórí Joshua chapter 1:80 this book of the Lord ìwé òfin ó bẹ̀rù ẹni tó lọ́rọ̀ Ọlọ́run bó ti yọ sí bàbá wa ní Matthew chapter 4 ní verse 4 ó ní àti kọ́ pé kí ló ń sọ yìí kó get off n bí ìwọ lọ ń quote the scripture ọ̀rọ̀ fún mi yẹn fún ẹ lọ́rìjìnà ẹ̀ ó bẹ̀rù ẹni tó lọ́rọ̀ Ọlọ́run ó gbọ́n tó sọ ni ó ní ọ̀rọ̀ mi kò wá dàbí iná àti òòlù tí ń fún àpáta tútù. yóò padà sọ́dọ̀ mi àfìgbà tó bá ṣe ohun tí mo rán á dẹ̀ ṣe ohun rere ọ̀rọ̀ ni ó ní ọ̀rọ̀ yẹn dàbí idà olójú méjì tí ń gúnni dé pínpín ọkàn ọ̀rọ̀ mi kò wá dàbí òòlù tí ń fún àpáta tútù ìwọ ò lọ́rọ̀ ó wá ní wọ́n máa bẹ̀rù ẹ̀ ò lọ́rọ̀ ẹgbẹgbẹ̀rún mọ church wọn mọ Ọlọ́run church wọ́n mọ gbogbo wòlíì wọ́n mọ Ọlọ́run wòlíì à ń tanra wa nílùú yìí àwọn ọmọ Ọlọ́run àgàgà wòlíì nǹkan lọ ń gbàdúrà fún mi ò ní wọn gbá o wọ́sùnmọ́ múra sọ́rọ̀ rẹ̀ ẹnìkan ń ṣàmì. in the name of Jesus. bí òun rẹ bá le jù. Jésù olùkọ́. ka ọ̀rọ̀ gbénú rẹ̀ sọ pé ọ̀rọ̀ wọnú mi ọ̀rọ̀ tún mi ṣe ọ̀rọ̀ yí mi padà ọ̀rọ̀ wọnú mi mo gbọ́rọ̀ mi ọ̀rọ̀ gbé mi mi ò ṣe é pa mo ti gbọ́rọ̀ mi ọ̀rọ̀ gbé mi mi ò ṣe é pa àwọn ọmọ mi gbọ́rọ̀ mi ọ̀rọ̀ gbé àwọn ọmọ mi ò ṣe é pa àyànmọ́ mi ò ṣe é pa àyànmọ́ mi ò ṣe é pa mo ti gbé ọ̀rọ̀ mi ọ̀rọ̀ ń gbénú mi èmi àtọ̀rọ̀ jọ ń gbélé mo ń sọ ọ̀rọ̀ jáde ọ̀rọ̀ tó ti ẹnu mi jáde ẹ̀mí ni ìyè sí ní pẹ̀lú ẹ̀mí ni mo ń sọ jáde ọ̀rọ̀ tí mo ń sọ yìí ẹ̀mí ni iná ni olù ni idà ni gbogbo alágbára tó bá dúró níwájú ọ̀rọ̀ yìí ẹ ṣubú lulẹ̀ kí ẹ wó kí ẹ fọ́ kí ẹ mọ́ dìde mọ́ látòní lọ ọ̀rọ̀ ń gbénú mi mo gba orí ọ̀fẹ́ láti fi ara mi fún ọ̀rọ̀ mo gba orí ọ̀fẹ́ láti fi ara mi fún ọ̀rọ̀ mo gba orí ọ̀fẹ́ láti máa ka ọ̀rọ̀ Ọlọ́run láti máa jíròrò nú ọ̀rọ̀ Ọlọ́run láti máa sọ̀rọ̀ Ọlọ́run jáde ọ̀rọ̀ Ọlọ́run lèmi ó fi máa dá èṣù lóhùn kì í ṣe nípa ọgbọ́n orí mi àmín mọ fọ̀rọ̀ dọ́rọ̀ lóhùn mọ jẹ́ kọ́rọ̀ bọ́rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ kan dẹ̀ tóbi ju ọ̀rọ̀ míì lọ oní ní àtètè kọ́ sí
ni ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ yẹn wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run yẹn ni ọ̀rọ̀ yẹn. Ọ̀rọ̀ yẹn wá di ara wá ń bá wa gbé. Àwa ń rí ògo rẹ̀ bí tọmọ bíbí kan ṣoṣo. Ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yẹn ni ó ní bí ọ̀tá wa bá dé bí kúnkún omi. Ó ní ẹ̀mí ọ̀rọ̀ yẹn á gbé ọ̀págun dìde. Isaiah 59:19. Nígbà tá a dé Isaiah 54:17 ó ní kò sí ìjà kankan tí a ṣe sí wa tí ó ṣe kankan. Àwọn kan tó bá dìde sí wa ní ìdájọ́ á lanu sọ̀rọ̀ á dẹ̀ dá lẹ́bi. Mo dá ọ lẹ́bi ìwọ ẹ̀mí apanirun nínú ilé bàbá rẹ, ẹ̀mí apanirun ládùúgbò tó ń gbé, mo dá wọn lẹ́bi. Ó yá ẹ ṣòfò dáadáa. Ọjọ́ ayọ̀ ti dé. Ó ti rí bẹ́ẹ̀. À ń súnmọ́dún, ọdún súnmọ́ ni. Àánú sì ń gbé wa ró, àánú sì ń sọ wá di ẹni tí ń ní ẹ̀rí ní gbogbo ìgbà. Ẹ bá mi yan Ọlọ́run náà. Ẹ̀yin lẹ ṣe yìí. Òun ló ṣe yìí. Ẹni tó lè ṣe tẹ́nìkan ò lè ṣe. Ẹ̀yin lẹ ṣe yìí o. Bàbá mi. Ó ní. Ayérayé Ọlọ́run ìyanu. Ẹ̀yin lẹ ṣe yìí o. A máa dúpẹ́ o bàbá. Ẹ̀yin lẹ ṣe yìí. Ọba tó mú rírí jáde nínú àìrí o. Ọlọ́run àgbàlagbà oyè. Ẹ̀yin lẹ ṣe yìí o bàbá mi. Ayérayé Ọlọ́run ìyanu. Ẹ̀yin lẹ ṣe yìí o. Ẹ pariwo wípé Jésù Olúwa. Jésù Olúwa. Mo dúpẹ́. Mo dúpẹ́. Fún àkókò yìí. Fún àkókò yìí. Fún májẹ̀mú àánú. Fún májẹ̀mú àánú. Tó gbé mi ró. Tó gbé mi ró. Láti January. Láti January. Di àkókò yìí. Di àkókò yìí. Ó jẹ́ ń sọmọnù. Ó jẹ́ ń sọmọnù. Ó jẹ́ mi náà sọnù. Ó jẹ́ mi náà sọnù. Olúwa mo dúpẹ́. Olúwa mo dúpẹ́. Fún odi àánú. Fún odi ààbò. Tó yí àyànmọ́ mi ká. Tó yí àyànmọ́ mi ká. Ǹjẹ́ lónìí. Ǹjẹ́ lónìí. Tán ìmọ́lẹ̀ rẹ̀. Tán ìmọ́lẹ̀ rẹ̀. Sínú ayé mi. Sínú ayé mi. Tán ìmọ́lẹ̀ rẹ̀. Sínú ayé àwọn ọmọ mi. Ọkùnrin ẹ̀mí mi. Gba iná tuntun. Odi iná. Yí ayé mi ká. Odi iná. Yí ibùgbé mi ká. Odi iná. Yí ibùsùn mi ká. Odi iná. Yí àwọn ọmọ mi ká. Odi iná. Yí iṣẹ́ ìránṣẹ́ mi ká. Odi iná. Yí Nàìjíríà ká. Odi iná. Yí ilé iṣẹ́ mi ká. Gbogbo ọfà àjèjì tó ti wọlé sí mi lára. Ẹ jáde pẹ̀lú iná. Ẹ padà síbi tẹ́ ẹ ti ń bọ̀. Ẹ̀yin ọfà ìnira. Ẹ̀yin ọfà kúdíẹ̀díẹ̀. Ẹ̀yin ọfà ìsàn alálọ̀bọ̀. Ẹ̀yin ọfà ìdààmú òru. Ẹ̀yin ọfà náà kan tán kò tó rí mi. Ẹ̀yin ọfà túbú òkùnkùn. Ẹ̀yin ọfà agbénipamọ́. Ẹ̀yin ọfà àìsàn. Ẹ̀yin ọfà ìnira. Ẹ̀yin ọfà gbèsè. Ẹ̀yin ọfà dáwọ́ ẹni bolẹ̀. Ẹ̀yin ọfà àdágbé àdásọ. Ẹ̀yin ọfà mọ́ra láàánú. Ẹ̀yin ọfà mọ́rọ̀ olóore. Ẹ̀yin ọfà ẹ̀ṣẹ̀. Ẹ̀yin ọfà ìbínú. Ẹ̀yin ọfà ìgbéraga. Ìwọ ọfà àgbèrè. Ìwọ ọfà ọtí mímu. Kí ló ń ṣe lára mi? Kí ló ń ṣe nú àyànmọ́ mi? Bá iná jáde. Túnbú tí wọ́n fi orúkọ bàbá mi hun. Iná tú dànù. Iná já wẹ́wẹ́. Ìràwọ̀ mi tó wà lóríṣo. Já pẹ̀lú iná. Ọ̀run ìnira ká kúrò lórí mi. Ojú ọjọ́ paradà lórí ọ̀rọ̀ mi. Àánú Júdà wá àyànmọ́ mi rí. Ẹ̀yin ó di àdàbí tí ò jẹ́ ń kọjá. Ẹ yà níwájú mi. Ilẹ̀ ìtura mi máa farahàn ní oṣù yìí. Gbogbo ọjà òru tí wọ́n ń torí mi ná. Ẹ túká pẹ̀lú iná. Ẹ túká pẹ̀lú àrá. Ìrìn àjò òkùnkùn tí wọ́n ń rìn nítorí ọmọ mi. Iná Olúwa dá wọn dúró.
pẹpẹ tó gbàbọ̀dè tì mí ẹ fàya aláàánú tá a rán sí mi tó ń dàgbà sí ẹ fi pamọ́ ire olúwa máa tọ̀ mí bọ̀ ohun tí mo wáyé wá ṣe ẹ ṣí mi lójú sí ohun tí àwọn ọmọ mi wáyé wá ṣe ẹ ṣí wọn lójú sí aṣọ ìnira bọ́ lọ́rùn mi iná bọ́ aṣọ ìnira bọ́ lọ́rùn mi aṣọ òkùnkùn tí a forúkọ mi rán iná bọ́ òróró ìnira lórí mi máa gbẹ dànù mo òróró afinimọ̀nà máa bọ̀ lórí mi mo gba ojú tuntun mo gbé etí ẹ̀mí tuntun ọkùnrin ẹ̀mí mi gba iná tuntun mi ò ṣe é dè mọ́lẹ̀ mi ò ṣe é kọlù mi ò ṣe é bájà ẹni dojúkọ mi yóò ṣubú lulẹ̀ àmín. Ọlọ́run wọ̀n ṣeun gan adúpẹ́ fún tó ń ṣe káàkiri ní orílẹ̀-èdè ní òkè òkun káàkiri tí Ọlọ́run sì ń jà tí Ọlọ́run sì ń ràn àwọn èèyàn lọ́wọ́. A pé oṣù yìí ní oṣù ìléso the month of fruitfulness. Èso tọ́lọ̀ ń sọ yẹn a fẹ́ rí gbogbo èèyàn ní sì ń wéso ẹni tí ò bá wéso ò sí láyé kò sẹ́ni tí ò wéso gbogbo ntáyé ń wá kiri lèso fruit láyé ń wá kiri Ọlọ́run fún rẹ̀ nígbà tó dá wa fruit ló fi dá wa we were created to be fruitful we were made to be fruitful a dá wa láti léso ni. Our DNA, our genes, our chromosome is rooted in fruitfulness. Adawa egbo Genesis chapter 1 verse 26, 27, 28. Oni Olúwa sì wí pé be fruitful verse 28. God created man in his image verse 26. Olúwa dá ènìyàn ní àwòrán ara rẹ̀. Gbà tó dé verse 28 ó ní èèyàn tí mo dá èdè àkọ́kọ́ tó jáde sí wa látọ̀dọ̀ adániwáyé ó ní pé ká lọ léso ó ní be fruitful. It's a command be fruitful. So ìwọ tí mo dá yìí lọ léso jẹ́ káyé rẹ̀ léso agbègbè ayé wa bíi mẹ́wàá ló gbọ́dọ̀ léso. Now listen to me. Ìdí tí ọ̀rọ̀ ẹ fi gbọ́dọ̀ yí ọ ni wípé tó o bá ti léso bíbélì tó o gbé dání ò ní ìtumọ̀. Tó o bá ti léso ìwàsáyé rẹ ti ṣòfò. Bó o bá ti léso gbogbo certificate tó gbà ní yunifásitì pépà ìwé ọ̀lẹ ni. Èso ni ayé ń dóde láyé rẹ. Bí obìnrin bá márì kí ni wọ́n ń dóde lára rẹ̀? Èso ni. Bọ́mọbìnrin bá ti tó lọ́kọ bẹ́ẹ̀ ni ó ń wọ 25, 26, 27, 28 kí ni wọ́n ń dóde? Èso ìgbéyàwó pé ìwọ náà lọ márì lọ lọ́kọ. Ètò bá dẹ̀jọ́kùnrin náà wá ní lọ gbóbìnrin sílé lọ gbóbìnrin sílé lọ mari ètò bá ń ṣiṣẹ́ wọn á ní kó ní tẹ̀síwájú bí buhanu ṣe olúwa wọn á ní pé èso iṣẹ́ tó jẹ̀dá ọ̀rọ̀ pé iṣẹ́ olúwa làwọn á ṣe iṣẹ́ olúwa náà máa ń lè so àwọn ọmọ ẹ̀yìn wọn ní kí ni yóò jẹ́ èrè ìwà tá à ń tẹ̀lé ọ Jésù nìkan gbẹnu sọ pé Pétérù ní olójú kòkòrò ni ọ èwo làbúrò mọ béèrè kí ni yóò jẹ́ èrè ìwà ó ṣàmọ̀ pé àwa tó no ó ní ayé yìí ẹ ó ní ọrọ̀ ọ̀run ẹ ní ògógó ọ̀run ó ní tó bá tún di ayé tó ń bọ̀ ẹ ó ní ìyè ní pẹ̀kun dọ́bùdò sí ni ẹ ní láyé ẹ tún ní lọ́run so ọ̀rọ̀ pé holiness ni ò jẹ́ ń léso irọ́ ẹni tó gbé holiness kalẹ̀ ó ní ẹ lérè láyé sọ pé máa lérè láyé ẹ̀yin tíṣẹ̀ mọ̀jẹ̀ wọn mọ̀ sọ sílẹ̀ ti pé èrè tíṣẹ̀ ọ̀run ló wà irọ́ wọn ń pa fún yín èrè yín ń bẹ ní níbi táwa láyé dínú ó fetí sí ọ̀rọ̀ gidigidi ni o torí pé lágbára Ọlọ́run wà ní èrè sọ pé mo máa ní èrè sọ pé mo máa ní èso nígbà tá a dé Leviticus chapter 26 verse 9 to 10 ó ní I will have respect unto you and I will make you fruitful mi ò lè gbàgbé ọ̀rọ̀ náà la I will have respect unto you that means I will watch over what I have spoken to your life and I will máa jẹ́ kẹ́ ẹ léso I will make you fruitful sọ pé mo máa ní èso ayé máa rí èso lára mi o wọ́n máa rí èso lára ọmọ mi o wọ́n máa rí èso nínú ilé mi o Nàìjíríà máa léso ẹ̀gbọ́n tí Olúwa sọ nínú Isaiah chapter 5 Isaiah 5 verse 1 verse 3 àwa ni vineyard nígbà tí brother Paul máa sọ̀rọ̀ ó ní àwa ni ọgbà àjàrà Olúwa ó ní olùfẹ́ mi ọ̀wọ́n ní ọgbà àjàrà rẹ̀ níbo ní orí òkè ẹlẹ́tùlójú on a fruitful hill not on a barren hill ní orí òkè ẹlẹ́tùlójú níbi tí nǹkan ti gbọ́dọ̀ máa so èso dáadáa mbẹ́ ó ní èkejì ó ní ó ṣe òdì yíká àbí he made an edge round them ó ṣe òdì yíká àkíní Sátánì sọ fún Ọlọ́run nípa Jóòbù ní chapter 1 pé ó ní ẹni tó ń náwó sí póléṣò yìí tó ní fruitful man pé Jóòbù òun olórí àwọn olówó nílà oòrùn ó lówó torí pé ó ṣe ọgbà yíká ó dẹ̀ bùkún iṣẹ́ ọwọ́ rẹ̀ kí nìdí ọgbà kí àwọn ẹranko ayé kí wọ́n má bàa wọbẹ̀
kán máa lọ máa jẹ nǹkan nìkan. Ohun tó máa ń dùn ọ́ láyé ni pé kò ṣiṣẹ́ kí àwọn tí ó mọ̀ gbà tó ṣe kí wọ́n sì fi jẹ mọ́ ọ lọ́wọ́ tó sì lè gbọ́wọ́ tó sì lè gbẹ́sẹ̀. Ìyẹn ọ̀dà iná make an edge randẹ̀. Gbogbo ọmọ Ọlọ́run pátá tó fẹ́ léso ọgbà mẹ́wàá lolúwa fi yí wa ká. Ọgbà àkọ́kọ́ ni odi iná Ọlọ́run ó yí wa ká. Sọ pé odi iná Ọlọ́run yí mi ká. Nítorí Psalm 74:20 ó ní ayé tẹ wà yìí ó ní ó kún fún ibùgbé ìkà. Ṣé bẹ́ẹ̀ rógun Mídíánì ní Judges wọ́n ní tí Ísírẹ́lì bá ṣe kíni tó bá ti ṣiṣẹ́ iṣẹ́ táwọn kò èkórè bá dé ó ní Mídíánì àti débi èṣù ó ní wá sì gbogbo tí wọ́n ṣiṣẹ́ lọ́lọ́ kókè kí ni ẹsẹ̀ sí àwọn ìyẹn gan lè jẹ́ kẹ́lómi mọ́ ṣiṣẹ́ mọ́ pé gbogbo táwọn kú ṣe yìí wọ́n kúkú ń bọ̀ wá kó èmi ò ṣe nǹkan kan mọ́ ń tẹ̀mí o. Olúwa mo di yí wọn ká ó di àkọ́kọ́ tó fi yí ọmọ Ọlọ́run gbogbo ká ó ní ó di kí ni mo pè é odi náà mímọ́ iná ni Zechariah chapter 2 nígbà tá a dé verse 1 ó ní ẹ sọ fún ọkùnrin tó lòun fẹ́ wọn Jerusalem yìí ẹni kó mú tepuru ẹ̀ kúrò kó mọ̀ wọn Jerusalem kankan torí pé they cannot be limited. A gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ gbé wọn sí orí òdiwọ̀n pé kò gbọ́dọ̀ jù báyìí lọ. Local champion ni chairman local government ni kò gbọ́dọ̀ lọ jù bá ń lọ councillor ni kò gbọ́dọ̀ kúrò ń bẹ̀. Ó ní ẹ mọ́ wọ̀n pé and love of Christ kò gbọ́dọ̀ kọjá Ọ̀rẹ́gùn bẹ̀ kò gbọ́dọ̀ kọjá Alápẹ̀rẹ̀. Ẹ mọ́ wọ̀n mi o ẹni sọ fún ẹnìkan pé ẹ mọ́ wọ̀n mi ẹ mọ́ ṣe ìdíwọ̀n mi mi ò ṣe ń wọ̀n ó ní mọ̀ wọ̀n Jerusalem wọ́n ní kí ló dé ó nítorí ọ̀rọ̀ tó máa kún bẹ̀ ó ló ti tóbi jù ó ní èmi ni màá wá jẹ́ odi iná ní Zechariah chapter 2 verse 5 verse 6 verse 7 èmi á wá jẹ́ odi iná yìí ká ìwọ rẹ̀ tí ó forí sọ náà ni tí ẹ bá ní ó sọ pé odi iná yí àwọn ọmọ mi ká odi iná yí òwò mi ká odi iná yí àyànmọ́ mi ká ó ní olófòdì yìí ká Zechariah chapter 2 di odi iná. Fáàtì bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí gan torí mo fẹ́ sọ fún ọ ìkóríta méje tó ti máa wà fruitful 7 area of fruitfulness ibẹ̀ ni màá ti máa sọ fún ọ pé àwọn ìgbésẹ̀ wo lèèyàn máa ń gbé tó fi máa wà fruitful àwọn agbára wo ló ń tako ìléso tó kì í jẹ́ kí ìléso kó jámọ́ nǹkankan. Ẹ máa wo ohun tí à ń fà lọ́yọ̀ ó ní mo gbìn sí orí òkè ẹlẹ́tìlẹ́jú mo wá mo di yíká. If you are not fenced in life if you are not hedged in life don't gather anything. They are spiritual robber. Wọ́n ní wọlé tí wọ́n bá rí pé nǹkankan wà ń bẹ̀ ọ̀tọ́ bá rí pé o ti ń kún ṣọ́ṣọ́ wọ́n súfèé síra wọn àwọn whistle blow àbíkílẹ̀ máa ń pè wọ́n súfèé síra wọn àti rí nǹkan bí o wọ́n ń bọ̀nù. Jésù fún rẹ̀ ó wà acknowledge iṣẹ́ ìránṣẹ́ wọn ní John 10:10 ó ní olè kì í wá bí kò ṣe láti jalè bí kò ṣe láti pa àti láti parun. Tó ń bá fẹ́ jí gan tó bá tún bá wọn dùn tó bá lágbára tó wọ́n lè yíyàn lọ́rùn. àwọn ajá kúkú pa kárí nǹkan gidi kó lọ ń bì. Odi iná wà sọ pé odi iná yí mi ká. O nílò láti rí i pé iná kan ń jó káàkiri ó wà ń bẹ̀ Olúwa ló sọ bẹ́ẹ̀ because he said it I believe it. There is a wall of fire that surround you. Odi iná yí ọ ká odi iná tí mo rí tó yí ọ ká yìí lórúkọ Jésù ẹ̀ ń bá larí mọ́ yọ̀ọ̀ra ni. Odi Ben-Hadadi tó di ibùdó ayé rẹ̀ mú ó yá kí ọ̀run mi lẹ̀ wọ́n kó sálọ ọ̀nà là. Wọ́n máa sign document yẹn ọ̀gá yìí mo ti gbọ́ lọ máa dúpẹ́ wọ́n máa sign document yẹn wọ́n máa sign yẹn ó ti rí bẹ́ẹ̀. Mo fi wà láàyè Olúwa bò ọ́ mọ́lẹ̀ Nàìjíríà kò rọ́nà lọ ìwọ tó ń sunkún yìí ò ní sunkún mọ́ ó di ẹ̀rín o àìsàn ara rẹ̀ yóò gbẹ ó ní rí mọ́ gbogbo owó tó ń fi owó aláǹtakùn bò lójú yìí ó yá kó rá bẹ́ẹ̀ lolúwa wí bẹ́ẹ̀ ni wòlíì sọ ó ti rí bẹ́ẹ̀ Jésù Olúwa wa. Ó ṣé bàbá mi ó ṣé bàbá mi ọjọ́rú mi rè ó ṣé bàbá mi ó fún wa níṣẹ́gun lánàá ó ṣé bàbá mi dúpẹ́ fún tó lo ọmọ rẹ Reverend Magbamilóyè ẹni tí ó fún ní iṣẹ́ ìránṣẹ́ orí ìtàgé agbára ńlá tí wọ́n ń pè ní Mount Zion tó ń lọ káàkiri ayé àwọn àṣírí ńlá àti mọ́ tú látọwọ́ bàbá òun ẹ wá wo ohun tó lọ ń ṣe nínú ìpàdé lánàá láti inú ayé bàbá yìí àánú wà adúpẹ́ o fún Bishop Odúlájà ẹ ṣé gan ni ẹ wo ẹ̀rí bàbá òun ó ní ẹ̀mí kan sì yọ sí òun nínú yàrá ó lóun sì bẹ́ sí gbòòrò ó dẹ̀ náwó ibi tó máa sá lọ ó lóun dẹ̀ bẹ́ sí títì ìhòòhò wọn wà ní aṣọ wà lára àti ẹ̀mọ́ dẹ̀ bẹ́ sí títì bẹ́ẹ̀ wọlé ló lọ lu gbogbo wọn ó tún fò fẹ́ǹsì ó bẹ́ wá gíjù ìrìn àjò abàmì bẹ̀rẹ̀ àánú dẹ̀ tún dàpọ̀ sínú ilé ó lóun òun bò bá ayé le lóun nìkan so ni màmá òun lẹ́yìn tó ti wá ọmọ fún bíi 20 years ọmọ kan tó tún bí náà ayé tún láwọn pa ni wọ́n mọ̀ fi ayé rẹ̀ ṣàwàdà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á yin Ọlọ́run ẹni tó fún wa ní Jésù ẹ jẹ́ á dúpẹ́ fún ìgbàlà ọkàn wa jẹ́ nǹkan kan láìsí o ṣe ń lè bọ́ ṣe nǹkan kan àbí tí tó bá dá sí i òní ò ní agbára lẹ́yìn Jésù àlùfáà ò lágbára lẹ́yìn Jésù
alágbára ayé ò ní agbára àfi tí Jésù bá tì wọ́n lẹ́yìn. ẹ bá wa kọrin yìí kan sí bàbá. ìwọ ló yẹ láti máa júbà. ó ní. bá mi o ìwọ ló yẹ láti máa gbéga. bàbá ni. ìwọ ló yẹ láti máa júbà. ọlọ́run àánú gbanigbani lọ́jọ́ ogun lé. gba ọpẹ́ wa gba yín 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 wa bàbá o gbọbẹ wa gbọbẹ wa gba yín wa gba yín wa gba yín wa gba yín wa ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé o Olúwa gba ọpẹ́ wa. mo rán jáde ní ọjọ́rú yìí lórúkọ Jésù ire ò tún fún ọ̀dà mọ́. ayé ò ní sá fún ọ ayé ò ní sá fún ọ ojú ẹ̀mí rẹ ò ní relédè ọ àánú kò ní kákò lórí rẹ ayé rẹ yóò mú kó jáde ìrànlọ́wọ́ á dé wo kí wọ́n tó kí ọkú ewu ọdún wọn kí ọkú rere lágbára Ọlọ́run retí ń bẹ nínú ọdún yìí yóò ṣe kòǹgẹ́ rẹ ìlérí tọ́lọ́ ń ṣe fún ọ níbẹ̀rẹ̀ ọdún yìí yóò ṣẹ yóò ṣẹ sọ pé Olúwa ìlérí tẹ́ ṣe fún ní ìbẹ̀rẹ̀ ọdún yìí ọdún mọ̀ ń lọ ẹ fàánú mú ṣẹ ẹ mú lè rí ṣẹ ipa yín ká ẹ mú lè rí ṣẹ ọ̀rọ̀ yín dúró láéláé ẹ mú lè rí ṣẹ ọba sọ̀rọ̀ mọ́yẹ ọba sọ̀rọ̀ mọ́tàsí ìlérí oréré dá tí ẹ ṣe fún mi ní ìbẹ̀rẹ̀ ọdún yìí ẹ fàánú mú ṣẹ mo gbẹ́kẹ̀lé yín mo gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ yín ẹ bá mú ṣẹ ẹ bá mú ṣẹ ẹ fàánú mú ṣẹ ìlérí ọjọ́ pípẹ́ wá ṣẹ lórúkọ Jésù okùn àìfojúrí tó de ìlérí mọ́lẹ̀ àgádágodo ayé tí wọ́n fi sán ìlérí ó yá jádà ìwọ ìlérí ohun rere tú lórí so látòní lọ farahàn ó sì di mímú ṣẹ láti òní lọ mi ò ní wojú olójú àsọtẹ́lẹ̀ ó ṣẹ mímí náà lára èmi náà ó gbégbá ọpẹ́ èmi náà ó jó èmi náà ó yìn Ọlọ́run ó ti rí bẹ́ẹ̀ Jésù Olúwa wa àmín ẹ kú oríire gbogbo kànga tí wọ́n ń gbẹ́ kan omi nínú ilé yín wọ́n lọ́kọ̀ọ́kọ́ gbẹ́ kan àmín Jésù wọ́n náà gbàdúrà Olúwa gbogbo kànga tí wọ́n ń gbẹ́ kan omi nínú ilé wa yọ̀ǹda fẹ́mi kó kan omi yọ̀ǹda fẹ́mi kí n gbẹ́ kó kan omi ẹ ṣàánú mi ẹ kàn fàánú yọ̀ǹda fún èmi ọmọ yín kí n gbẹ́ kó kan omi bíi ti àìsíkì tó kan omi tó dẹ́rẹ́ hóbótù ẹ ṣàánú èmi náà mo fẹ́ gbẹ́ kànga lé wa mo fẹ́ gbẹ́ kan omi àgbọ̀n ọ̀gbẹ́ àgbàlagbò omi máa sọ bẹ́ẹ̀ bàbá ní orúkọ Jésù Olúwa o mo ké ní kùtùkùtù òwúrọ̀ yìí níwájú ìtẹ́ àánú kànga tí wọ́n gbẹ́ nílé wa tí kì í kan omi lórí mi mo gbẹ́ àánú darapọ̀ mọ́ mi mo gbẹ́ ó kan omi béèrè fún àánú mo gbẹ́ lórúkọ Jésù ó kan omi kànga ayọ̀ kànga ògo kànga ayọ̀ kànga ògo àánú bá ń gbẹ́ kó kan omi àánú kún mi lọ́wọ́ kó kan omi àánú kún mi lọ́wọ́ kó kan omi àánú kún mi lọ́wọ́ kó kan omi iwájú ìtẹ́ àánú ni mo sọ wá láàárọ̀ yìí àánú kún mi lọ́wọ́ kó gbẹ́ kó kan omi ẹ jẹ́ kí èmi gbẹ́ kan omi àánú kún mi lọ́wọ́ kó kan omi àánú bá ń gbẹ́ kó kan omi àmín Jésù. mo ń sọ nípa májẹ̀mú ẹ̀mí mímọ́ àṣírí nípa ẹ̀mí mímọ́ ohùn Olúwa nípa ẹ̀mí mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ẹ̀mí mímọ́ tọ̀sán oòrùn àti ìmọ́lẹ̀ ńlá nípa ẹ̀mí mímọ́ ayé ò ṣe é gbé láìsí ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ni iyọ̀ ayé ẹ̀mí mímọ́ ni ìmọ́lẹ̀ ayé bí wọ́n bá mú ìmọ́ kúrò láyé tá a wà ní ìsìn òkun birimbirim ó bò gbé ìmọ́lẹ̀ kò sí ẹni tí ó lè gbé ayé láìsí ẹ̀mí bẹ́ẹ̀ ni sà torí pé Jésù ó ti parí iṣẹ́ ní Káfárì ó sì ní ìní mú wọn lọ ó ní mo bi bàbá pé kó má mú wọn kúrò nínú ayé ṣùgbọ́n kó pa wọ́n mọ́ ló fẹ́ fi pa wọ́n mọ́ nínú ayé burúkú ayé Psalm 24:20 tí wọ́n pè ní ibùgbé ìkà táwọn èèyàn dìídì sọ wólẹ̀ kó mú kó di pẹ́pẹ́yẹ bẹ́ẹ̀ ayé àdìídì gbẹkúnlé mú kó fi wọ́n rẹ́rìn kó dẹ̀ wọ́n rẹ́rìn lọ bá wọn ayé burúkú lẹ́wà ayé ò ní kó mọ́ lóyún ṣùgbọ́n ó lọ bí sọ́run náà ni wọ́n ní ọmọ ṣebẹ̀ ṣùgbọ́n wọ́n fẹ́ dì ọ́ lọ́wọ́ mú ẹni dì ọ́ lọ́wọ́ mú gan ó sì lè mọ́ bá jà wọ́n tiẹ̀ lè gbọ́ bẹ́ẹ̀ kó wájú rẹ̀ wọ́n jẹ́ ọmọ fi ẹ̀bà rẹ̀ nulẹ̀ ìdínú wọ́n fi àwọn ìrìn àjò ìṣeré wọ́n fi pa mí dín mò ń sọ nípa bó bá ti lẹ́mìí mímọ́
ohun kan tí ẹ̀mí mọ́ ń ṣe ni pé ó máa ń fúnni ní ẹ̀bùn ìfèdèfọ̀ tí a ó máa fèdè mìíràn fọ̀ yàtọ̀ sí èdè tá a mọ̀. ká ní Yorùbá ni ẹni ìsìn ó dẹ̀ gbọ́ Faransé ó dẹ̀ gbọ́ èdè Kútọ́nù ẹ̀mí má dẹ̀ dé sáyé rẹ̀ á dẹ̀ mú ẹ sọ èdè tó ò gbọ́ rí. bọ̀ kí wá ṣe pé mo fẹ́ sọ èdè Germany ló máa mú ẹ sọ èdè Germany. èdè ọ̀run ni èdè ọ̀run ni. ó lè jẹ́ bí onísọjí oko dẹ̀ débi tó ní fẹ́ ìsọjí kó dẹ̀ mú ẹ mọ́ ṣèdè lu tí ò gbọ́ rí. ṣùgbọ́n èdè ẹ̀mí mẹ́ta ń wí èdè ọ̀run ni. nínú Acts chapter 2 láti verse 1 wọ́n ní wọ́n sì dúró wọ́n ní wọ́n sì ń bẹ̀bẹ̀ wọ́n ní torí ó ní kán lọ dúró síbẹ̀ fún ìlérí bàbá wọ́n sì dúró fún ìlérí náà ní wọ́n ní nígbà tó di verse 1 wọ́n ní ọjọ́ Pentecost dìde wọ́n ní ọjọ́ yẹn dé tẹ́mi mọ́ bẹ̀ wọ́n wò wọ́n ní ẹ̀mí mọ́ yẹn wọ́n ní ó bà lé wọn lórí bí ẹ̀là iná wọ́n ní ẹ̀fúùfù lẹ̀lẹ̀ fẹ́ ilé mìtìtì bàbá mi dé òǹdé sáyé. bẹ́ẹ̀ni mo sọ fún ọ wípé ẹ̀mí mímọ́ yìí kì í wọlé jẹ́jẹ́ ẹtí ọba jáde ni mo ń ṣe jẹ́jẹ́ tariwo ní fi ń wọlé ṣùgbọ́n bí ọba lọ yọ lọ ni torí bí ọba yọ lọ Samson ní mọ̀ pé ó ti lọ ó ló fẹ́ ṣe bíi ti gbá ni kò sí mọ̀ pé bàbá ti yọ lọ kúrò lọ́dọ̀ ìbùkún tó wà nínú ìfèdèfọ̀ là ń fà. ìkíní mo sọ fún yín pé ìfèdèfọ̀ ni ilẹ̀kùn téèyàn ń ṣí wọnú ayé ẹ̀mí 1 Corinthians 2:11 bẹ́ẹ̀ ni ó ní ohun tí Ọlọ́run ní ẹnìkan ò máa fi ẹ̀mí Ọlọ́run. so ṣé wọ́n ń kọ́ yẹn ní even theology tí wọ́n ní wọ́n ń kọ́ ní Bible school ebi theology paper ni a fẹ́ kọ́ theology a fẹ́ kọ́ pneumatology neology christology epiphany demonology. so wọ́n tẹ́ kọ́ òun paper ni o practical rẹ̀ nínú ẹ̀mí mọ́gàn ló wà bàbá ló máa ń fún ni. so ìfèdèfọ̀ jẹ́ ọ̀nà àbáyọ sí ayé ẹ̀mí bẹ́ẹ̀ ni nǹkan tí Ọlọ́run sẹ́mi kan tó lè wá rí àfẹ̀mí Ọlọ́run. èkejì mo sọ fún ẹ pé ìfèdèfọ̀ jẹ́ nọ́mbà kan ṣoṣo tó lọ ọ̀dọ̀ Ọlọ́run dàrẹ́tì. 1 Corinthians 14:2 ó ní ẹni tó ń fèdèfọ̀ ó ní kò bẹ́ ènìyàn sọ̀rọ̀ ṣùgbọ́n ń bá Ọlọ́run sọ̀rọ̀ ó ní pẹ̀mí ó ń sọ ti ìjìnlẹ̀ kò bẹ́ èèyàn sọ̀rọ̀ ó ń bá Ọlọ́run sọ̀rọ̀. ẹni tó ń fèdèfọ̀ kò bẹ́ èèyàn sọ̀rọ̀ kò sọ Yorùbá kò sọ English kò sọ Ìtàló ó lọ́lọ́run ní bá sọ̀rọ̀ èdè Ọlọ́run àtọ́lọ́run. so ntọ́lọ́run bá fi gbọ́ èdè rẹ̀ á jẹ́ pé èdè ọ̀run ló ń sọ èdè Olódùmarè ní sọ. ìdí nù tó o bá lè máa gbàdúrà ní èdè àmọ̀ fún 30 ìṣẹ́jú láàárọ̀ 30 ìṣẹ́jú lálẹ́ tó dẹ̀ ṣe fóṣù kan ayé rẹ̀ ó yí padà ní. ẹnìkan ń ṣàmì iná ìmọ̀ kó gba ahọ́n rẹ̀ paradà sọ pé ahọ́n mi ó yá paradà mo fẹ́ sọ èdè ọ̀run ohùn Olúwa yóò jà fún ọ. ó ti ń jáde lọ láàárọ̀ ìwà àrígbámú kò ní yẹ̀ lẹ̀ títóbi Ọlọ́run yóò jà fún ọ. páńpẹ́ tí wọ́n dẹ̀dẹ̀ ọ́ ọ̀tá rẹ̀ ní òmù ogun òkùnkùn ní borí rẹ̀. ó ṣe lo Genesis 40 kó fi gbàdúrà rẹ̀ ní àárọ̀ yìí kó dẹ̀ fèdèfọ̀ fún 30 ìṣẹ́jú kó dé fọ̀. ó ní nǹkan kan lọ́kàn rẹ̀ tó o fẹ́ k'Ọlọ́run ṣe fún ọ bó ti ń jáde bẹ̀rẹ̀ sí bọ́lọ́run sọ máa fèdèfọ̀ máa gbàdúrà máa fi èdèfọ̀ gbàdúrà ní ìfèdèfọ̀. atrobila kotroshkitela brana shutu mahadia kedobala kotora godo shakla gelelo jibo vana do zevedia barana kateshi bahata le sohato halua kutu abakishalata redu aveju amadia malia bokia makeri akumi atonda. Thank you, Father. Ògo máa ní fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah. Ó máa ṣe òun. Ó ṣe ò Jésù. Ó ń tẹ̀bẹ̀ láàrin ìwájọ wa lójú. Ó ń tẹ̀ ṣe lánàá yà wá lẹ́nu. Adé ọjọ́ mìíràn o, ọjọ́ májẹ̀mú, ọjọ́ àánú, ọjọ́ ajé, ọjọ́ rírí gbà, ọjọ́ ajé, ọjọ́ ìdásọ àánú boni. Adáhùn ògo padà. Ọba tó ní kọ́kọ́rọ́ tó ṣí tó ń tì. Ọba tó ní kọ́kọ́rọ́ tó ṣí tó ń tì. Ó ṣe dúpẹ́ ọba tó ní kọ́kọ́rọ́ tó ṣí tó ń tì ọba tó ní kọ́kọ́rọ́ tó ṣí tó ń tì ẹ̀yìn mò ń gbọ́ bẹ́ẹ̀ wọ́n ní kẹ́yìn ọba tó ní kọ́kọ́rọ́ tó ṣí tó ń tì ọba tó ní kọ́kọ́rọ́ tó ṣí tó ń tì ẹ sọ bẹ́ẹ̀ ẹ̀yìn ọba tó ní kọ́kọ́rọ́ tó ṣí tó ń tì ní ọjọ́ ajé mọ̀mọ́ ìsọ bẹ́ẹ̀ mọ̀mọ́ ìdúpẹ́ ọba tó ní kọ́kọ́rọ́ tó ṣí tó ń tì ọba tó ní abaru azakatata musa mò ń gbọ́ bẹ́ẹ̀ ni o ọba tó ní kọ́kọ́rọ́ tó ṣí tó ń tì ẹ bá yìn o ẹ bá ń gbéga ẹ bá ń ó ní
ọlọ́run Abraham, ọlọ́run Isaac, ọlọ́run Jacob tí í ṣe ọlọ́run Israẹli, ọlọ́run Dáníẹ́lì, ọlọ́run Elijah, ọlọ́run Elisha, ọlọ́run Dáníẹ́lì, ọlọ́run Nahumu, ọlọ́run Sefaniah, ọlọ́run Malaki, ọlọ́run Hagai, ọba tó ní kọ́kọ́rọ́ tó ṣí tó ń tì, ajínrere. Mo gbéga mo gbéga. Gbogbo yín ẹja jọ gbéga. Ọlọ́run tó ní kọ́kọ́rọ́ tó ń ṣí tó dẹ̀ ń tì bàbá mi. Mo gbéga mo gbéga bàbí o. Bẹ́ẹ̀ni. Ọba onílé ayọ̀ o mo gbéga. Ọba tó ní kọ́kọ́rọ́ o, ọba ẹlẹ́rù nìyí. Mo gbéga. Mo gbàdúrà. In the name of Jesus. Torí pé o yìn láàárọ̀ yìí. Jésù olùgbàlà. Ilẹ̀kùn tó máa ráyè tì mọ́. Ẹni tó ní kọ́kọ́rọ́ ó ti dé báyìí, ó yá kó ṣí. Àmín Jésù. Ó ti ṣí. Àmín. Sọ pé Olúwa bá ń ṣí. Olúwa bá ń ṣí. Ilẹ̀kùn. tí ìka ènìyàn. Tó tì mọ́ mi. Àti àwọn ọmọ mi. Ọlọ́run àánú. Bá ń ṣílẹ̀kùn. Wọ́n tilẹ̀kùn mọ́ mi o. Ojú kan mo wà. Ojú kan mo ti ń rìn. Ojú kan ni mò ń gbé. Ẹ ṣílẹ̀kùn fún mi. Inú ilé túbú. Ó ìṣẹ̀lẹ̀ mi. Mo jáde nínú ilé túbú ayé. Látàárọ̀ yìí lọ. Májẹ̀mú fà mí jáde. Ohun Olúwa fà mí jáde. Àṣepé Ọlọ́run fà mí jáde. Ìpín mi ò sí láàrin àwọn ẹranko igbó. Ayé ò ní ṣá mi mọ́lẹ̀. Ayé ò ní dọwọ́ mi bolẹ̀. Ayé ò ní fẹ̀yìn mi lélẹ̀. Wọ́n ní bọ́sọ̀ lálọ́rùn mi. Afúnni mi ò ní tọrọ. Èmi tí mo ti ń pọ̀ ọmọ ránṣẹ́. Mi ò ní dàgàn alẹ́. Ojú mi ò ní fọ́ lójijì. Etí mi ò ní di. Ọwọ́ ayé ò ní gbá mi lójijì. Ọkọ̀ àyànmọ́ mi ò ní forí sọ́gi. Èmi ò ní sọnù láàrin èrò. Ògo mi ò ní ṣí lọ. Wọ́n ní ti bí ọmọ mú mi. Wọ́n ní ti bí ọmọ mú mi. Òróró mi ò ní gbẹ. Àṣírí mi ò ní tú. Láti àárọ̀ yìí lọ. A fi rere wá mi kan. A ó gbórí mi sókè. A ó pa mí lẹ́rìn. Ọjọ́ ayọ̀ mi dé. Ó ti rí bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Ọlọ́run mà ṣeun. Àdúrà kan ni ẹ gbà láàárọ̀ yìí. Ẹ dẹ̀ fi tara gbà. Ọ̀gá ẹ̀ ọgbà torí ó rà mí. Ọ̀sẹ̀ yìí ni iṣẹ́ ìránṣẹ́ pé ọdún 21. A ti wà lórí rédíò ní ìsìn, ó ti jogún ọdún káàkiri. Ọlọ́run àánú ìgbà kóòkì kan sáà kúrò ń bẹ̀. Àwọn àmì bẹ́ẹ̀ wọ́n ní ẹ mọ̀ kò sẹ́ni tí wọ́n mọ̀ bọ́ sọ̀rọ̀ báwọn èèyàn wá ṣọ́ọ̀ṣì pé ẹ mọ̀ ní rí owó ọrẹ. Wọ́n ní owó ọrẹ kọ́ ló ń sanwó ilé, Ọlọ́run àánú ní sanwó ẹ̀. Ìsìn gan ni wọ́n nílò wájú tí wọ́n wà nílé. Ìmí ò róúnjẹ jẹ, ìmí ìṣàìsàn, ọgbẹ́ ọkàn wà, ìmí ìtòléyìn l'Amẹ́ríkà, wọ́n ń rù káàkiri ní New York, káàkiri gbogbo Amẹ́ríkà, ìmí ní London, gbogbo ìlú ayé ti dàrú. Ṣé ìgbà yẹn kọ́ ni wọ́n nílò wájú ni? Wọ́n ní ẹja mọ báwọn sọ̀rọ̀. Ọlọ́run sì gbà fún wa. All through COVID àdàkẹ́njọ kan. Ọlọ́run sì sanwó ẹ̀. Bàbá mi o, àdúrà yìí ni kẹ́ gbà. Ẹ sọ fún Ọlọ́run. Olúwa fi àánú pa mí lára dà. Jẹ́ kí ohun tuntun wù jáde lára mi. Ẹ fi àánú pa mí lára dà. Ẹ fi àánú pa àwọn ọmọ mi lára dà. Ẹ jẹ́ kí ohun tuntun wù jáde ní ayé àwọn ọmọ mi. Ọ̀gá ìwọ ni ó sọ̀rọ̀. Àánú pa mí lára dà. Ẹ fi àánú pa mí lára dà. Ẹ fi àánú pa ayé mi lára dà. Ẹ fi àánú pa àwọn ọmọ mi lára dà. Ohun tuntun máa wù jáde nínú ayé mi. Máa wù jáde nínú ayé àwọn ọmọ mi. Máa wù jáde nínú ayé aya mi. Ohun tuntun máa wù jáde. Máa wù jáde. Jésù Olúwa wa. Màá tún gbàdúrà fún kí n tó lọ. Olúwa o ṣé, Olúwa o ṣé, Olúwa o ṣé. Mo bá ọ̀fà wí, wọ́n ní ẹni wọ́n ta ní ọ̀fà lójú oorun mọ́jú. Ó di májàmú. Onílọ̀fà yẹn jáde lo Psalm 41. Ó gbàdúrà kó wá gbé omi kan kó mú. Nígbà tó bá lo Psalm 41 yẹn tán, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀, ẹrù yẹn jáde lára ẹ̀. Bẹ́ẹ̀ ni mo gbọ́, mo ń sọ nípa ẹ̀mí mímọ́. Oníṣẹ́ àkókò yìí mo ní òun ni olùtùnú wa. Èkejì ẹ̀mí mímọ́ òun ni ẹ̀mí atọ́nà wa. John 16:12-13 he said he will guide you. Yóò mọ̀ tọ́ wa sí ohun gbogbo tó ṣe òótọ́, ohun gbogbo tọ́lọ́ fi àmọ́, ohun gbogbo tí níbi tọ́nà ìwáyé ó já. When you have a guide, ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní Jordan, kí la gbádùn yẹn? The guide
gbogbo ibi tá a mọ̀ wọ́n dẹ̀ ń dárúkọ ẹ̀ fún wa. ní Jerusalem náà a guide wọ́n pọ̀ ní tourist guide òun ló jẹ́ kí àjò rọrùn bí ò bá sí mbẹ̀ kí la fẹ́ mọ̀. ẹ wo bàtà ń lọ sí ibi tí ẹ̀kínà porúkọ ẹ̀ tí Dáfídì ti pa Gòláyátì ẹ wo bá a ṣe rìn ẹ wo bá a ṣe dán ní àfonífojì yẹn là àwọn kọ lọ àwọn gan tètè mọ́bẹ̀ àtúnlọ ọmọbìnrin yẹn ni ó ní alápá bí ló máa jẹ bá a ṣe débẹ̀ mo rántí mo ní yẹs ibi tá a wá ń jọ yẹn rè òótọ́ ni abẹ́ẹ̀kì yẹn la dúró sí láti gbàdúrà lọ́dún náà mo ní bẹ́ẹ̀ gan rè adẹ̀tí lọ́bẹ̀ yẹn gbẹ̀yìn rè adébẹ̀ tó 10 years ọdún ibẹ̀ nìyí gáìdì ló ṣe yẹn so bẹ́ẹ̀ lẹ̀ mímọ́ òun lá máa tọ́ yín ṣe lé mọ́ṣọ́wọ́ báyìí mọ́fẹ́ ọmọkùnrin tí ń fún ọ ní WhatsApp tí ń sẹ́ndì kírẹ́dìtì rọ́ọ̀ṣì ọ̀hún ìrọ̀ kírẹ́dìtì ní sẹ́ndì o kírẹ́dìtì yóò tó di ẹgbàá lọ́tún láwọn wọ́n gbowó lọ́wọ́ ètí ń lọ ice cream ayé fún ọ ètí ò tí ì níṣẹ́ yìí ó ní ọ̀fẹ́ torí máa gbéga gidi ètò ń gbé mọ́tò rọ́ ti fi hàn lẹ́ wájú ilé rẹ̀ ń wò ó àbàmì ẹ̀dá ni iye ọ̀tọ̀ ibi ní kò ti ṣòwò lọ gba ṣọ́ọ̀bù sápá bí ibi ní kò ó ní ìwé gathering tó a máa tọ́ ẹ nínú òtítọ́ a máa tọ́ ẹ nínú ọ̀rọ̀ lọ́wọ́ a máa tọ́ ẹ ní àṣírí tó yẹ kó mọ̀ a máa tọ́ ẹ ní gbèsè tó yẹ kó gbé jẹ́ ń gbàdúrà fún ọ ẹ̀mí atọ́ni kó máa bọ̀ lára rẹ̀ sọ pé ìwé ẹ̀mí atọ́ni máa bọ̀ wá máa tọ́ mi wá máa tọ́ àwọn ọmọ mi lórí ọmọ wá tọ́ mi lórí iṣẹ́ mi wá tọ́ mi lórí ìgbésí ayé àdúrà mi wá tọ́ mi irú àdúrà tó yẹ kí n gbà wá tọ́ mi irú ìyànjú tó yẹ kí n lọ ẹ wá tọ́ mi sọ pé ẹ wá tọ́ mi ẹ̀mí mímọ́ ẹ wá tọ́ mi mo gbàdúrà fún ọ lọ rí ìtọ́ni 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 èyí tó burú nínú guidance ni pé ìṣiṣẹ́ kan ló wà láàrin ikú àti ọ̀rọ̀ pé mi ì sì fẹ́ wọ mọ́tò ìtẹ́lẹ̀ ó ti wọ one chance ni o yìí sì fẹ́ wọ tẹ́lẹ̀ ó ti wọnú ẹ̀ ọlọ́run ló kù yìí sì fẹ́ jáde lónìí o ó ti bọ́ sọ́wọ́ wọn. ìgbésẹ̀ tí ó máa gbé tó wàá fi rá ò ní bá wọn gbé ọmọ rẹ ò ní gbé ọmọ rẹ ò ní gbé tá ń bẹnu páńpẹ́ ayé yìí ó yá kó ló tu ọ lẹ̀ sọ pé mo jáde nínú páńpẹ́ ayé àyẹ̀mọ́ mi jáde nínú páńpẹ́ ayé ẹ̀mí mímọ́ farahàn mi mo fẹ́ dìde mo fẹ́ lógo láyé ẹ wá tó èmi náà mo fẹ́ borí ayé mo fẹ́ borí òkùnkùn mo fẹ́ borí àwọn ẹlẹ́yẹ mo fẹ́ borí ẹ̀ṣẹ̀ mo fẹ́ borí ẹran ara ẹ̀mí mímọ́ ẹ gbà mí ẹ ṣàánú fún mi máa fèdè fọ́ máa gbàdúrà máa fèdè fọ́ máa gbàdúrà máa fèdè fọ́ máa gbàdúrà. megaposa piato barakiato ozujida egebosa ebotete ebro okoshiala matuaba ebarosa ejeni katosa ẹwọ ẹni tó ń gbàdúrà bẹ́ẹ̀ ni Jésù Olúwa wa Genesis 38 ẹni mímọ́ Ísírẹ́lì ìwọ nìkan lọ́lọ́run gbogbo ayé ń pè ọ́ ò pẹ́ ẹnikẹ́ni gbogbo ayé ń gbàdúrà sí ọ ò gbàdúrà sí èèyàn gbogbo ayé fẹ̀yìntì ọ rántí fẹ̀yìntì ohunkóhun ọba tó gbé gbogbo ayé sọ́wọ́ rẹ̀ ọba tó ń gbogbo ayé bíi ẹlẹ́ngà ọba tí gbogbo ayé dàbí èrò omi kan nínú ládùúgbò níwájú rẹ̀ 8 billion dàbí èrò omi kan nínú ládùúgbò a drop of water a drop gbogbo ayé Dáfídì níbo ni mo lè lọ kúrò ní ojú rẹ̀ níbo ń bá mú ẹyẹ ìdì tí mo lọ sí àwọn òkè ó níbẹ̀ ni ìwọ ń gbé ní tí n bá lọ sí ìsàlẹ̀ odò tí mo dàbí ẹja ó níbẹ̀ ni ojú rẹ̀ wà ó ní bí n bá dókòó ní orí ilẹ̀kílẹ̀ ó ní ibẹ̀ ni ìwọ ti ń ṣèpàdé níbo ni ìwọ fẹ́ lọ ọ̀gá ẹnìkan ṣoṣo ni ẹni náà tí òun rẹ̀ la gbogbo ayé já òun rẹ̀ fagi kẹ́dá ilẹ̀ bá lónìí ya òun nìkan ni gbogbo ọba ayé ń tẹríba fún òun náà ni ọba rẹ̀ òun náà ni ọlọ́run rẹ̀ òun náà ló dúró tì ọ́ òun ní ìjẹ́ káyé gbọ́ ọmọ lọ́wọ́ rẹ̀ gbogbo bí wọ́n ti fi orí fún ọ ọlọ́run dẹ̀ gbẹ́sẹ̀ lé òní ọjọ́ ńlá akẹ́jà akọrin kan sí àdániwáyé. bí Kristi ti dọ́kàn mi dé. bó ti dá ọkàn tèmi náà dé. ayé mi ti dàbí tọ̀run. ayé mi dàbí tọ̀run. láàrin ìbànújẹ́ àtàrò. ayọ̀ ni láti mọ Jésù. ayọ̀ ni láti mọ Jésù. hallelujah ayọ̀ ló jẹ́ pé mo ti rí dáríjì gbà ibikíbi tí n bá ti wà ní ibikíbi tí mo bá wà kò séwu kò séwu kò séwu Jésù wà níbẹ̀. ó gbàdúrà fún ọ lórúkọ Jésù
ìrìn àjò àyànmọ́ á dẹ̀ yá ọ. Àmín. Sọ pé Ọlọ́run àánú. Ọlọ́run àánú. Jẹ́ kí ìrìn àjò àyànmọ́ yá mi. Jẹ́ kí ìrìn àjò àyànmọ́ yá mi. Jẹ́ kí ìrìn àjò àyànmọ́ yá àwọn ọmọ mi. Jẹ́ kí ìrìn àjò àyànmọ́ yá àwọn ọmọ mi. Èmi ò ní fi ìdíwọ́ mọ́. Èmi ò ní fi ìdíwọ́ mọ́. Èmi ò ní fi ìdí fà mọ́. Èmi ò ní fi ìdí fà mọ́. Èmi ń ṣe ìgbín nípa àyànmọ́. Èmi ò ń ṣe ìdí nípa àyànmọ́. Ẹyẹ ìdì ni èmi. Ẹyẹ ìdì ni èmi. Èmi ó fò lọ síbi gíga. Èmi ó fò lọ síbi gíga. Ayé mi yóò máa fò. Ayé mi yóò máa fò. Ayé àwọn ọmọ mi yóò máa fò. Ayé àwọn ọmọ mi yóò máa fò. Iṣẹ́ mi yóò máa fò. Iṣẹ́ mi yóò máa fò. Èmi ò ní fìdíwọ́. Èmi ò ní fìdíwọ́. Ní agbára Ọlọ́run. Ní agbára Ọlọ́run. Àwọn tí mo ti fi sẹ́yìn. Àwọn tí mo ti fi sẹ́yìn. Wọn ò ní bá mi yà mí lẹ̀. Wọn ò ní bá mi yà mí lẹ̀. Nítorí ayé tèmi náà ò ní dúró lójú kan. Nítorí pé ayé tèmi náà ò ní dúró lójú kan. Láti inú ògo dénú ògo. Láti inú ògo dénú ògo. Láti inú agbára dénú agbára. Láti inú agbára dénú agbára. Láti inú ìwà mímọ́ dénú ìwà mímọ́. Láti inú ìwà mímọ́ dénú ìwà mímọ́. Láti inú ọlà dénú ọlà. Láti inú ọlà dénú ọlà. Láti inú ìbùkún dénú ìbùkún. Láti inú ìbùkún dénú ìbùkún. Láti inú ìṣoore dénú ìṣoore. Láti inú ìṣoore dénú ìṣoore. Ayé mi ò ní wàwà sẹ́yìn. Ayé mi ò ní wàwà sẹ́yìn mọ́. Iwájú láyé mi ó máa lọ. Iwájú láyé mi ó máa lọ. Àyànmọ́ mi ó máa lọ iwájú. Àyànmọ́ mi ó máa lọ iwájú. Àmín. Àmín. Mo gbàdúrà fún gbogbo ẹni tí a jọ pàdé ní òwúrọ̀ Friday yìí. Tí o bá gbàgbọ́ nínú agbára Ọlọ́run, ayé rẹ yóò máa lọ wájú. Àmín. Ayé rẹ yóò máa lọ wájú. Àmín. Ní ọjọ́ ẹtì yìí, Ní orúkọ Jésù. gbogbo ẹtì ayé rẹ yóò ṣí lọ. Àmín. Ẹtì ilé iṣẹ́ rẹ yóò ṣí lọ. Àmín. Ẹtì ibi òwò rẹ yóò ṣí lọ. Àmín. Ẹtì lórí ọmọ rẹ yóò ṣí lọ. Àmín. Ẹtì lórí àyànmọ́ rẹ yóò ṣí lọ. Àmín. Ó gbégbá ọpẹ́. Àmín. Ó gbégbá ọpẹ́. Àmín. Ó gbégbá ọpẹ́. Àmín. Àná ni mo ní kẹ́ gbàdúrà yẹn, agbára tí ò jẹ́ ń jù báyìí lọ pé kó túwọ́ lára mi. Àwọn agbára kan wà tí ò jẹ́ káwọn èèyàn jù bẹ́ẹ̀ lọ, agbára tí ò ń jẹ́ jù báyìí lọ. Kí ló jẹ́ tí kílọ̀tì òjò bó ṣe wà yẹn lọ tó fi disappear. Bẹ́ẹ̀ ni ìwọ náà mọ̀ Genesis chapter 13 wọ́n ní ìjà sì wà láàrin dandan Abraham àti Lọ́ọ̀tì. Wọ́n ní Lọ́ọ̀tì bá ní kí yẹn mọ̀ ṣẹlẹ̀, ẹ jẹ́ àpín àgbo, ìwọ lọ sápá bí kémi ọ lọ apá bí. Ẹ sì mọ̀ pé Abraham náà ló tẹ̀lé jáde. Kàkà kí ó tiẹ̀ sọ pé kí bàbá kọ́kọ́ mú ibi tó bá wù wọ́n lọ́kọ́ náwó. Wọ́n ló sì gbójú rẹ̀ sókè, ó sì rí ilẹ̀ kan tó tutù, ó ló tutù pé àwọn ẹran ọmọ jẹ́ ń bì dáadáa. Ó tiẹ̀ ronú bàbá tó mú jáde. Wọ́n ló náwó sápá bẹ̀rù. Kò mọ̀ pé Sódómù àti Gòmárà ló ní. Àwọn nǹkan tí ò ní jẹ́ ojú bó ti wáyé lọ ni kó máa fojú mú nǹkan, kó máa fojú ẹ̀yìn mọ́ wọn, kó máa béèrè ọ̀nà lọ́wọ́ Olúwa. Gbogbo ẹni tí ì béèrè ọ̀nà lọ́wọ́ Olúwa. Ẹ tí kọ́ọ̀sì wo ni kí n ṣe? A ní kọ́ọ̀sì tọ́rẹ̀ ń ṣe náà ni. Ó fọ́ ní gan-an sà. Kó dẹ̀ wá gbé àyànmọ́ rẹ̀ sí abẹ́ tẹlómi. Àwọn ní kọ́ọ̀sì dad mi lọ́ọ̀yà ni èmi náà gbọ́dọ̀ dìlẹ̀. Wá kí lọ́lọ́run fẹ́ ò sí. Èmi ò gbé Nàìjíríà mọ́, Canada ní Canada ń gbé èèyàn ń lọ. Sọ́lọ́run fẹ́ ọ lọ Canada. Ọlọ́run fẹ́ ọ lọ Canada. Ọmọbìnrin yẹn mo fẹ́ ó pupa dáadáa, ó rí rùmúrùmú. Ó fẹ́ràn Ọlọ́run, ìmọ̀ ń kọrin ṣọ́ọ̀ṣì. Sọ́lọ́run fẹ́ ọ̀fẹ́. Bí ọba ti ní ọ̀fẹ́ ìyàlọ́ jẹ̀bọ̀ Dẹ̀lílà rẹ ló fẹ́ gbéhùn ẹ wo Ábígẹ́lì tó lọ ṣìfẹ́ orí ọba wà lára ẹ̀ ṣùgbọ́n ẹni tó lọ fẹ́ Nábàlì ẹni nábànàbà ó ní bí ó kọ́ rẹ̀ náà láyé rẹ̀ Ọlọ́run ló mú iye ọdún tó fi wà lábẹ́ ọkùnrin Nábàlì ṣùgbọ́n ó ṣẹ̀ṣẹ̀ tí ó yẹ ó ṣẹ̀ṣì Dáfídì ó ní kán lọ gbóúnjẹ wá lọ́dọ̀ ẹ̀pọ́n ló ń bá aṣọ àwọn àgùntàn ó ní láyé ó lóun mọ Dáfídì òun dẹ̀ mọ fámílì ẹ̀ rí ó ní àìmọ iye ọmọ ló kúrò lọ́dọ̀ ọ̀gá wọn tí wọ́n lò náà ní lógo NAFDAC ń gbòòrò ọkùnrin káàkiri oníláyé Ọlọ́run fún ní nǹkan inú bí Dáfídì ó dìde pé ṣé gbogbo àgùntàn lórí òkè àwa là ń báṣọ gbogbo tí bá ń tọ̀ sára ògiri ọkùnrin níjẹ́ bẹ́ẹ̀ ẹ lọ pa wọ́n dànù kó mọ̀ sí ọkùnrin kan nílẹ̀ gbogbo àwọn ọmọọṣẹ́ ẹ̀ ní ẹ̀pà ẹbẹ́ ọ̀nà lórí dànù bí wọ́n ti ń bọ̀ báyìí pẹ̀lú ìbínú Dáfídì ló léwájú pé ó ní èmi ló sọ̀rọ̀ sí báwọn torí Dáfídì rán àwọn ọmọ ẹ̀ ní Dáfídì ọ̀wà ní pípa èmi mà léwájú Abigail ti gbé oúnjẹ ó ti gbé ẹrù oúnjẹ sórí àwọn ìbákasí ẹ̀ ló kúnlẹ̀ wájú Dáfídì ó ní kábíyèsí àmọ̀pọ̀ balọ̀lá ní ẹ̀yìn lẹ́ni tẹ́ wọ́n ń lé yín káàkiri ni ó ní ṣùgbọ́n àgbọ̀rọ̀ tàjẹ̀ sílẹ̀ aláìṣẹ̀ lọ́wọ́ yín rí ẹ̀yìn ṣe báyìí ẹ má jẹ́ kọ́kùnrin mú yín ṣìwàwò ńlákàdúrà tí kan náà àwọn bàbá wa lead wa nínú ìpàdé oníkàgbàdúrà orí ọ̀fẹ́ láti manage àwọn aláìmoore láyìíká wa Olúwa fún mi lórí ọ̀fẹ́ náà àdúrà mo gbà ọ́ orí ọ̀fẹ́ mo fún ọ náà nù orí ọ̀fẹ́ láti manage àwọn aláìmoore láyìíká wa tí wọ́n bá sọ àwọn ajẹ́ ká ṣìwàwò kí lóyún Mósè ṣe délẹ̀ lérí ṣe bá àwọn aláìmoore tó wà láyìíká ẹ̀ ni Ọlọ́run ní kó ń fẹ́ pa wọ́n run Mósè ó dojúbolẹ̀ wọn àjò Olúwa ló bẹ̀ sí gbàdúrà ṣùgbọ́n gbà tó Ọlọ́run ló wọ́n pa Mósè run kò sẹ́ni tó ṣìpẹ̀ ṣíṣì àwọn náà ló múṣẹ
ọkàn líle wọn náà ló ṣe lupin àpáta ní pàpà tí ò sọ̀rọ̀ lórí ayé bò. So orí ọ̀fẹ́ láti manage àwọn tó le láyìíká wa, àwọn tí ò mọ orí, àwọn ọmọ míì wà tí wọ́n mọ orí. Àsanwó school fees wọn báyìí ó tiẹ̀ ní gbọ́ thank you lẹ́nu ní láwọn private school tó ń lọ bíi millions. Wàá ra sọfẹ́ lómi, wàá ṣe gbáfẹ́ lẹ́yìn ní gbọ́ thank you. Ṣé máa wọ̀ báyìí pé you are doing your responsibility as father? Àìmọye ọmọ tí ó sì rú orí ọ̀fẹ́ báwọn kò ní wò pé ká ní bàbá òun ò sí rúpọ̀ báwọn. So tí àwọn òbí wọn tí wọn bá múra wọ́n lè ṣọ̀rọ̀ sọ̀sọ́ àwọn ọmọ. Bẹ́ẹ̀ làwọn ọ̀rẹ́ náà, bẹ́ẹ̀ lára àwọn yìí nìkan. So irú ẹ̀ ló fẹ́ ṣẹlẹ̀ sí Dáfídì, ẹnìkan mú bínú dẹ̀fẹ̀ lọ pa. Ṣùgbọ́n Ábígẹ́lì ìyàwó Nábálì ó ti di ẹrù oúnjẹ kalẹ̀. Ó sọ fún Dáfídì, ẹ má ṣe bẹ́ẹ̀ sà, Ọlọ́run yẹn ò gbàrú ẹ̀, àdẹ̀mọ́mọ́ yín. Ó ní gbogbo oúnjẹ yín ni mo gbé fún, ẹ̀yin sì lọ bá ìlú ìlọ́la. Inú Dáfídì dùn, ó yí padà, ó lọlé ẹ̀ ó fi ṣùgbọ́n Ọlọ́run fún rẹ̀ wọn ló lọ pa Nábálì fún rẹ̀. Bí Nábálì ti kú báyìí, Ábígẹ́lì kẹrù ọ̀yá ní Dáfídì ní oníkan lọ́bọ̀ mú wa. Ó jẹ́ ẹni kó sọ̀fù ẹ̀ lẹ́ni jàǹjàkú ti lọ lẹ́gbẹ̀ẹ́. Ó gbàdúrà ò ní bá ẹni búburú dòwò pọ̀. Àmín. Gbogbo ẹni tó fẹ́ sọ ọ́ di ẹni búburú nípa ìwà rẹ̀ lórúkọ Jésù ẹ̀mí mímọ́ ó yá kó tẹrí wọn bá fún ọ. Sọ fún Ọlọ́run, pariwo pé Jésù Olúwa, Jésù Olúwa, gbà mí, gbà mí. bí mo ti ń jáde lọ, má jẹ́ n rámáyé, àwọn ẹni búburú láyìíká mi, bá ń lé wọn dànù, ìwà láàyè Olúwa, bu ayé mi mọ́lẹ̀, ìwà láàyè Olúwa, bu àyíká mi mọ́lẹ̀, má jẹ̀mú àánú yí ayé mi ká, ní ìrìn àjò oṣù yìí, wá pọ́n mi lé, wá dá mi láre, wá ṣílẹ̀kùn fún mi, wá pa mí lẹ́rìn, káyé tó kí mi kú ewu ọdún, jẹ́ wọn kí mi kú oríire, ìrìn àjò oríire bẹ̀rẹ̀ fún èmi àtàwọn ọmọ mi, àmín. Mo gbàdúrà fún gbogbo yín lórúkọ Jésù, ẹ ò ní rá. Ṣé ẹ mọ̀ pé lónìí yìí ni ẹni àgbà arúgbó ọjọ́ àtúnjíláyọ̀ Ọlọ́run ọjọ́bọ ó ṣe gan ni o. Àánú tún jí àwa ajínrere ó jẹ́ àyìn Ọlọ́run. Ìwọ lọ́lọ́run wá. Ẹ sọ pé òun lọ́lọ́run wá. Ìwọ lẹ́lẹ́dàá wá. Ọba àwọn ọba ni. Ọba àwọn ọba. Olúwa àwọn olúwa. Olúwa àwọn olúwa. Ẹ wọ ọba títí láì. Ọba títí láì. Tí kò yí padà. Bẹ́ẹ̀ni. Èmi yóò máa yìn ọ́. Bẹ́ẹ̀ni. Títí ayé mi. Mo gbàdúrà fún ọ. In the name of Jesus. Lónìí gangan wàá rí gbà mú. Àmín Jésù. Gbogbo ogun adéribidésí. In the name of Jesus. Tó pàgọ́ tí ọ. Ẹ̀gbọ́n ti dé. Pé káwọn jẹ wọn kópa ni. Oríbi tútù bá sí. Ọ̀pọ̀lọpọ̀ ibi tútù bá sí. Gbogbo ogun adéribidésí. In the name of Jesus. Ó yá kó ṣídìí lára. Àmín Jésù. Ṣídìí. Àmín. Ṣídìí. Àmín. Ṣídìí. Àmín. Ṣídìí. Àmín. Ṣídìí. Àmín. Ṣídìí. Àmín. Nínú ayé ọmọ rẹ kó ṣídìí. Àmín Jésù. Nínú ayé aya rẹ kó ṣídìí. Àmín Jésù. Ẹni fòkùnkùn pàrókò lé ọ lórí. In the name of Jesus. Onílọ́fà bàálẹ̀. Àmín Jésù. Ẹ sọ pé ẹ̀tọ́ mi. Tó há síbi tó há fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Àánú Júdà. Wá jáde. Ẹ̀yin tí ẹ fẹ́ kí ayé mi kúrú. Ẹ ń bẹ̀rẹ̀ sí para yín. Gbogbo ẹni tó fẹ́ kí ayé ọmọ mi kúrú. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹ bẹ̀rẹ̀ sí para yín. Ó sọ bẹ́ẹ̀, ẹ bẹ̀rẹ̀ sí para yín ní orúkọ Jésù. Sọ pariwo. Bàbá o, ẹ̀tọ́ mi tó há síbi tó há. Àánú Júdà ó yá gbà jáde. Ẹ̀tọ́ mi tó há síbi tó há. Àánú Júdà ó yá gbà jáde. Ẹ̀tọ́ mi tó há síbi tó há. Àánú Júdà ó yá gbà jáde. Gbogbo tó fẹ́ kí ayé mi kúrú, ẹ bẹ̀rẹ̀ sí ní para yín. Ẹni fẹ́ kí ayé aya mi, kí ayé ọmọ mi kúrú lórúkọ Jésù, ẹ bẹ̀rẹ̀ sí ní para yín. Ẹni fẹ́ kí ayé ìpín mi kúrú lórí ilẹ̀ alààyè. Ẹni tó fẹ́ kí ayé ìpín mi kúrú lórí ilẹ̀ alààyè. Jésù para yín. Àmín. Bá àyànmọ́ rẹ sọ. In the name of Jesus. Ẹni ló ń kàyé àkọ́bí rẹ kúrú. Jésù olùgbàlà.
ó dẹ̀ ó ń tiraka ó ń gbìyànjú ó ń tiraka tó bá ṣàmì ẹ̀mí rẹ̀ ó lọ. Àmín Jésù. ẹ̀mí rẹ̀ ó lọ. Àmín. 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 ogun aríbidé sí. Olúwa o. tó bá sáyé rẹ̀. In the name of Jesus. tó lòun ti ríbi tó tù bá sí. In the name of Jesus. pé wọ́n mọ̀ jẹ ọ́ díẹ̀díẹ̀. wọ́n ní jẹ́ òfura. Jésù. báwọn làwọn ń jẹ ọ́. lórúkọ Jésù bí mo ti ń sọ lọ́wọ́lọ́wọ́ ọfà bá wọn. Àmín Jésù. ọfà Olúwa ni. Àmín. kó bá wọn. 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 Àmín. wà á níṣẹ́gun. Àmín Jésù. wà á yan Ọlọ́run. Àmín Jésù. ayé àṣírí la wà wà á ráṣí. Àmín Jésù. ọ̀tá ò ní gbé ọmọ ìlú yẹn. Àmín Jésù. òkùnkùn ní já ọ sílò. Àmín Jésù. ayé rẹ̀ wù ọ lọ. Àmín. ohun tó ń ṣe tọ́lọ̀ ń fi kẹ̀yìn sí ọ. Olúwa ò ní ṣe mọ́. Àmín Jésù. obìnrin ọ̀dájú tí wọ́n fi tì ọ́ yìí tó fẹ́ bọ́ sọ lálọ́rùn rẹ̀ ọ̀gá ìṣe ó yá ọfà bá. Àmín Jésù. báwo ló ṣe mọ̀ lóru mọ́jú lónìí a ó tú àṣírí fún ọ. Àmín Jésù. a bẹ̀wẹ̀ òkùnkùn tí ń bẹ lẹ́yìn tó ń là kọjá lórúkọ Jésù Kristi kò tún nísinmi mọ́. Àmín Jésù. kò nísinmi mọ́. Àmín. sọ pé a bẹ̀wẹ̀ òkùnkùn. A bẹ̀wẹ̀ òkùnkùn tó ń bẹ lẹ́yìn tí mò ń là kọjá. tó ń bẹ lẹ́yìn tí mò ń là kọjá. o tún nísinmi mọ́. O tún ní ìsinmi mọ́. o tún nísinmi mọ́. O tún ní ìsinmi mọ́. o tún nísinmi O tún ní ìsinmi mọ́. bẹ́ẹ̀ ni kò ní nísinmi mọ́ náà. In the name of Jesus. a bẹ̀wẹ̀ òkùnkùn. A bẹ̀wẹ̀ òkùnkùn tí ń bẹ lẹ́yìn tọmọ mi ń là kọjá. tí ń bẹ lẹ́yìn tọmọ mi ń là kọjá. o tún nísinmi mọ́. O tún ní ìsinmi mọ́. yọwọ́ kíákíá. Yọwọ́ kíákíá. iná kọlù ọ́. Iná kọlù ọ́. o tún nísinmi mọ́. O tún ní ìsinmi mọ́. yọwọ́ kíákíá. Yọwọ́ kíákíá. bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Àmín. Àmín. gbàdúrà. In the name of Jesus. ìwà bẹ̀wẹ̀ òkùnkùn. Jésù Olùgbàlà. tó ń bẹ lẹ́yìn tí ìyà ńlá kọjá. Jésù. iná já ọ sí o. Àmín Jésù. bẹ́ẹ̀ ló dẹ̀. Àmín. Jésù Olúwa. Àmín. èmi ò mọ ibi tí oníṣòwò òkùnkùn tà ọ́ sí o. Olúwa o. àwọn oníṣòwò òkùnkùn lé bàbá rẹ̀. èmi ò mọ ibi tí wọ́n tà ọ́ sí o. Jésù mi o. gbọ́ ọba tó ra Joseph padà máa ra ọ padà. Àmín Jésù. mo ń sọ pé o gbọ́dọ̀ fèdè fọ̀. mo ń sọ fún ọ pé ẹ̀mí mọ́ wà ẹnì kẹta nínú mẹ́ta lọ́kan. 1 John chapter 1 verse 5. 1 John 1 ó ní mẹ́ta nìjẹ́rìí ọ̀run mẹ́ta nìjẹ́rìí ayé bàbá ọmọ àti ẹ̀mí. 1 John 5:7 ó ní mẹ́ta nìjẹ́rìí ọ̀run mẹ́ta nìjẹ́rìí ayé bàbá ọmọ àti ẹ̀mí lọ́run omi ẹ̀jẹ̀ àti ẹ̀mí láyé ó ní mẹ́tẹ̀ẹ̀ta sì jẹ́ ọ̀kan. so òun ló ní ẹ wá ẹ jẹ́ ká dá ènìyàn ní àwòrán wa Genesis chapter 1 verse 26, 27, 28 ẹ wá come. so kò dá wà kì í ṣe àdáwà super tọ́lọ̀ ń bá lè tún máa ní káwọn mẹ́ta lọ́kàn wá ìwọ nìkan ló léèyàn tó ń bá sọ̀rọ̀ ìwọ nìkan ló ń dágbé ló ń dá sọ ogun burúkú ni kéèyàn mọ dágbé dá sọ ogun kéèyàn mọ léèyàn la ẹ̀sà kéèyàn tiẹ̀ rẹ ni bá kéèyàn rẹ ni fọ̀rọ̀ ẹ̀ lọ́gàn ńgbà míì ó máa ń gbé ìwúwo yẹn kúrò lọ́kàn yẹn. Only problem shared is half solved. half solved yes sir. especially you share with right the right people. Yes sir. Yes sir. ẹjọ mú màá ń la nǹkan báyìí kọjá báwọn yẹn gan òun ní owó tí wọ́n á fún àbí nǹkan tí wọ́n máa fún that's a solution bó o tiẹ̀ sọ gan ọkàn á fúyẹ́. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà. ọkàn á fúyẹ́ kí ló máa yẹn lọ pokùnso ọ̀rẹ́ ni sọ̀rọ̀ fún náà ni yorùbá ní ẹni tí yorùbá rẹ ni bá sọ̀rọ̀ ó ló máa bá yẹ sùn. bẹ́ẹ̀ni sà. ìgbà tó bá ń rèrò burúkú yẹn ìgbà tó kúkú rẹ ní filọ tó máa fi ṣe ìgbà tó bá ṣe tán lójú àdá rẹ bóun ti kẹ́gùn sórí ara wọn. ìnàbọ̀ tó bá báyàn sọ ṣe báyàn á sọ fún pé àwọn ń lọ Yábà pa kó tẹ̀lé àwọn lọ Yábà láàárọ̀ la bẹ́ẹ̀ ni pé àwọn fẹ́ lọ rí ẹnìkan Yábà psychiatric hospital wọn mú lọ yàn pé kí wọ́n sáré wọ̀pọ̀lọ̀ ẹ̀ pé tó ń bá wọ̀pọ̀lọ̀ ẹ̀ bá wọn ti ń ṣe agbára Ọlọ́run. In the name of Jesus. ó léèyàn lára. Àmín. now àwọn ìbùkún tó wà nínú ìfèdèfọ̀ 21 benefit ìbùkún 21 nínú ìfèdèfọ̀ ìkẹrìnlélẹ́yẹ ò kẹrin rẹ̀ bó bá ń fèdèfọ̀ ẹni tó máa ń ṣe ni pé ìfèdèfọ̀ máa ń gbé ètò Ọlọ́run wá sí gbangba. torí nǹkan ẹ̀mí ni ètò Ọlọ́run. bẹ́ẹ̀ni sà. inú ẹ̀mí láti prógrámù ẹ̀. èyókè àyànmọ́ tá à ń sọ àyànmọ́ mi mà tóbi ó ń dá fi hàn wá. ṣé àyànmọ́ rí. yẹ sà ìtajú bẹ́ẹ̀ nǹkan ẹ̀mí ni. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni. nǹkan ẹ̀mí ni. ó wà ní tòótọ́ bọ̀ inú ẹ̀mí ló wà. bẹ́ẹ̀ni. so èèyàn gbọ́dọ̀ wá process ẹ̀. ó ní ìbùkún ni fún Ọlọ́run bàbá tó ti fi ìbùkún ẹ̀mí bùkún wa nínú àwọn ọ̀run. He has blessed us with all spiritual blessing in heavenly places. Spiritual ni. So nínú ìfèdèfọ̀ là ń process yẹ. ẹnìkan rẹ Olúwa fún mi lásán Olúwa lóhùn kì í fún yàn lásán Olóhùn ti fún ẹ ní igi. Go and process igi àdàsọ. bẹ́ẹ̀ni sà. Olúwa fún mi lásán fún mi ní jíǹsì fún mi ní kíní kan kàtó àwòrán Olúwa ní nà ó mi ò kì í fún yàn ní finished product
input I give you raw material ohun tí wàá lè process tí wàá lo brain yẹn kí wọn náà má dàbí gbòǹdùkú òkúta èèyàn ní you are created in my image ẹlẹ́dàá ni mí mo ti parí ìṣẹ̀dá èmi wá fún wọn kó wá di second ẹlẹ́dàá wọn náà máa bẹ̀rẹ̀ sí dá nǹkan sọ pé máa dá nǹkan. máa dá nǹkan. You are a creator under a senior creator àbí ta ló dá plane. èèyàn ló dá plane sàn ṣùgbọ́n ọlọ́run ló dá èèyàn tó dá plane. gbogbo ẹ̀ tí wọ́n ń lò nǹkan ta ló dá. ọlọ́run ló dá raw material yẹn. sára bàṣàtà. bẹ́ẹ̀ni sà. rọ́kẹ̀tì tó ń lọ sí òṣùpá ní ìsìn. bẹ́ẹ̀ni sà. sọ́lọ́run ló dá. rárá sà èèyàn tí ọlọ́run dá ló dá ṣùgbọ́n tí wọ́n fi pèlò ẹ̀ ọlọ́run ló dá yẹn. so téèyàn bá wá lọ process tó dá tó lè rí yẹn. rárá sà. àwọn èèyàn wà ní níbi ṣọ́ọ̀ṣì wa ní Àbújá. bẹ́ẹ̀ni sà Utako wọ́n mú yọ̀ǹṣàgúrò wọ́n ń bọ̀ lẹ́kọ̀ọ́ kò tí ì kun ó kẹni mẹ́ta Lagos wọ́n gbé wọdé airport ní aago 7 láàárọ̀. aago 7 láàárọ̀ first flight. bẹ́ẹ̀ni sà. 50 minutes. bẹ́ẹ̀ni sà 10 minutes to 8. ó ti dé kó. mo ti bọ́. Lagos ó kẹyọ kan wọ́n sì ń pe Lagos ó kẹyọ kan wọ́n àti kú òní tako. wákàtí 12 ni sà. tó bá gbéra nígbà tó bá tún kún tán. tó bá kún kún rẹ̀. 12 hours tọ́nà tó wá dá igan sà. Ọlọ́run ó dá ènìyàn. bẹ́ẹ̀ni sà. ènìyàn dá play. sọ pé màá rí nǹkan dá. màá rí nǹkan dá. mi ò ní wáyé asán. mi ò ní wáyé asán. èmi Pétérù Adéníran Olowoporoku. èmi àyìn owó ẹ̀yẹ. màá rí nǹkan dá. màá rí nǹkan dá. àwọn ọmọ mi á rí nǹkan dá. àwọn ọmọ mi á rí nǹkan dá. ayé ń retí tí mo dá. ayé ń retí tí mo dá. màá rí nǹkan gbé jáde. 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 ẹ lè gbé mi pamọ́ o. ẹ lè gbé mi pamọ́. adá èmi náà ni o. adá èmi náà ni. kí n dá nǹkan. kí n dá nǹkan. èmi náà rí nǹkan dá. èmi á rí nǹkan dá. májẹ̀mú ajá kí n rí nǹkan dá. májẹ̀mú ajá kí n rí nǹkan dá. nínú májẹ̀mú àánú. nínú májẹ̀mú àánú. mo rí nǹkan dá. mo rí nǹkan dá. mo gbàdúrà. in the name of Jesus. gbogbo ọmọ májẹ̀mú tí a jọ pàdé. ní orúkọ Jésù. ó yẹ lọ mọ rí nǹkan dá. àmín Jésù. láyé kan tó wáyé lọ rí nǹkan dá. àmín Jésù. ó ní wáyé òfo. àmín. ó ní wáyé asán. àmín. ó ní lọ lófo. àmín Jésù. ó ní lọ bí ejò lórí àpáta tí ò nípa. ó ní lọ bí ọkọ̀ ojú omi tí ò nípa. ó rí nǹkan dá. àmín. ó dá nǹkan. àmín. ó di ẹlẹ́dàá orílẹ̀-èdè. bẹ́ẹ̀ lolúwa wí. àmín. bẹ́ẹ̀ ni wòlíì sọ. àmín. adekabaro sete ṣululu majata obotete kí burúkutu ọjọ́ matata ọba mi matata ọsùn agamorokoto ọjà morokoto ọba menenenenenene keke burúkú ababi abaka masunari. ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé ìwọ ló ṣe gan-an ni àárọ̀ sátidé ìwà láàyè rẹ̀ ó ń bẹ lórí omi púpọ̀ agbára rẹ̀ káwọn gbogbo igi ọ̀dàn igi inú igbó gbogbo wọn tẹríba fún adániwáyé àwọn ẹranko alágbára wọn gbàgbọ́ pé ọ̀dọ̀ rẹ̀ làwọn ti sàn wá wọn á tún búramúramù wọn á tún ké ẹyẹ ajílàárọ̀ kùtùkùtù á tún múrin kọ torí mọ̀ pé òun ọ̀dọ̀ rẹ̀ ló ń ti sàn wá bàbá mi ò ṣe o bàbá mi ò ṣe o ọba tó ń gbàdọ̀bálẹ̀ ọba nípa rẹ̀ ni ohun gbogbo fi wà láṣẹ ni gbogbo ń fi jẹ́ ìwọ nìkan lọ́ba láéláé ìwọ nìkan lolú ayé ìwọ nìkan ló ní ọ̀run àtayé papọ̀ lẹ́ẹ̀kan náà ọba tá a fi lẹ̀ lọ́run tá a tún bá láyé ọba tá a fi sáyé tá a tún padà bá lọ́run ó gbé ohun gbogbo mi ó pọ̀ nínú ohun gbogbo láéláé yìn ọ́ ẹ̀ ṣe kọrin yìn kan sí ọba àwọn ọba. gbogbo ohun tó ń bẹ láyé ló yìn Olúwa. gbogbo wọn ni. gbogbo ohun tó ń bẹ láyé ló yìn Olúwa. igi gbóyìn ó pẹ́ kò dúró o. bẹ́ẹ̀ni. èmi náà tó ń jọba lórí wọn ó yẹ kọ́pẹ́ mi pọ̀. ọpẹ́ mi pọ̀. torí náà mo yíra fún bàbá. ọlọ́run ìbà. kábíyèsí. ọlọ́run ìbà. kábíyèsí. gba ọpẹ́ wa. àmín. sọ pé gbogbo ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tó ń retí ikú mi. gbogbo ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tó ń retí ikú mi. jẹ́ kí wọ́n gbà kú mi kú. jẹ́ kí wọ́n gba ikú mi kú. ọ̀làdùn àyẹn lè ìwọ ló lè àwọn tó ń lọ bí gíga mọ̀ pé kò lè bíbélì ló sọ bẹ́ẹ̀ ìwọ kọ́ ló sọ ó ní ẹni tó gbẹ́ kòtò fún wa ni ó jì síbẹ̀ kí ni ìtumọ̀ ẹni tó yí òkúta lòkúta yí kí ni ìtumọ̀ ẹni tó ní ká lọ ní ìgbèkùn ló wọ́n lọ kí ni ìtumọ̀ ẹni tó ní ká fi dàpá wá ìdà láfi pa kí ni ìtumọ̀ ok o tí kẹ̀tì ẹ̀ sọ wípé ta ní ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi. ta ní ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi. tó ń retí ikú mi. tó ń retí ikú mi. ta ní ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ mi. ta ní ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ mi. tó ń retí ikú ọmọ mi. tó ń retí ikú ọmọ mi. ó gba ikú mi kú. kó gba ikú mi kú. wọ́n gba ikú ọmọ mi. kó gba ikú ọmọ mi kú. sọ̀rọ̀ Ọlọ́run gbọ́.
lórúkọ Jésù mímọ́ o Olúwa ta ló ń wà lẹ́gbẹ̀ẹ́ mi ta ló ń bẹ ní àyíká mi ta ló ń bẹ ní sàkání mi tó ń retí ikú mi tó ń retí ikú àwọn ọmọ mi lórúkọ Jésù irú èèyàn bẹ́ẹ̀ ó yá kó gba ikú wa kú lórúkọ Jésù ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tó ń retí ikú mi ó yá gba ikú mi kú lórúkọ Jésù ó yá gba ikú mi kú lórúkọ Jésù ikú kó wọlé tọ̀lọ̀ lórúkọ Jésù gbogbo ẹni tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ mi èyí tó ń rokúrò àwọn ọmọ mi lórúkọ Jésù ikú wọlé tọ̀lọ̀ lórúkọ Jésù Olúwa ẹjọ́ fẹ̀mí ẹ̀ dì lórúkọ Jésù Olúwa fẹ̀mí ẹ̀ dì lórúkọ Jésù Olúwa fẹ̀mí ẹ̀ dì lórúkọ Jésù Olúwa fi ẹ̀mí ẹ̀ dì lórúkọ Jésù ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tó ń kúrò ní lórúkọ Jésù Olúwa fi ẹ̀mí ẹ̀ dì lórúkọ Jésù Olúwa fi ẹ̀mí ẹ̀ dì lórúkọ Jésù Olúwa fi ẹ̀mí ẹ̀ dì Olúwa ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tó wà lẹ́gbẹ̀ẹ́ ọmọ àmín. Pariwo ta ló fẹ́ kí n ṣiṣẹ́ kó o máa kórè rẹ̀. ta ló fẹ́ kí n ṣiṣẹ́ kó o máa kórè rẹ̀. ẹ̀yin mọ̀ yọ sí. ẹ̀yin mọ̀ yọ sí. ẹ̀yin mọ̀ yọ sí. ẹ̀yin mọ̀ yọ sílẹ̀. ẹ̀yin mọ̀ yọ sí. ẹ̀yin mọ̀ yọ sí. àgàn ìwọ ẹ̀yin mọ̀ ẹ bá ń yọ sí. ẹ̀yin mọ̀ ẹ bá mi yọ sí. ẹ lọ fara hàn. ẹ lọ fara hàn. pé ẹ̀yin ni olùgbèjà àwọn ọmọ tiẹ̀ ẹ kàn yọ sí. gbogbo ẹni tí ó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi tó ní ṣiṣẹ́. gbogbo ẹni tó gbẹ lẹ́gbẹ̀ẹ́ mi tó ní ṣiṣẹ́. òun ò mọ kórè rẹ̀. tó lóun ò mọ kórè rẹ̀. ẹ mọ yọ sí. ẹ mọ yọ sí. ẹ sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀. ní orúkọ Jésù mímọ́ o gbogbo ẹni tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi tó ní ìmọ̀ ṣiṣẹ́ pé òun ló mọ kórè rẹ̀. ní orúkọ Jésù mímọ́ ẹ yọ sí. ní orúkọ Jésù ẹlẹ́rù níyìn Olúwa ẹ yọ sí. ní orúkọ Jésù Olúwa ẹ yọ sí. ní orúkọ Jésù bàbá lọ́jọ́ tí ò ní Olúwa ẹ yọ sí. gbogbo ẹni tó ń kórè làálàá mi ní orúkọ Jésù ẹni tó ń kórè iṣẹ́ àwọn ọmọ mi ní orúkọ Jésù Olúwa ẹ yọ sí. ní orúkọ Jésù Olúwa ẹ yọ sí. Olúwa ẹ yọ sí. ní orúkọ Jésù ní ọ̀nà tí ó gbà bá lẹ́rù ní orúkọ àmín. ta ni ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi. ta ni ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi. tí ò ṣeé sá fún. tí ò ṣeé sá fún. tó ń fòkùnkùn bá mi lò. tó ń fòkùnkùn bá mi lò. àgbélébù dojúkọ. àgbélébù dojúkọ. ta ni ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ mi. ta ni ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ mi. ìyá yóò dẹ̀gàdúrà mo rí bó ṣe ń ṣe ẹ̀ ìwọ ló sì làdúrà wọn. ẹni ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọmọ mi. ẹni tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọmọ mi. tọmọ mi ò lè sá fún. tọmọ mi ò lè sá fún. tó ń fi òkùnkùn bá ọmọ mi lò. tó ń fi òkùnkùn bá ọmọ mi lò. àgbélébù dojúkọ. àgbélébù dojúkọ. sọ̀rọ̀ Ọlọ́run. ní orúkọ Jésù mímọ́ o Olúwa ta ló ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi tí ò ti sá fún tó ń fi òkùnkùn bá mi lò. ní orúkọ Jésù àgbélébù dogun tì. ní orúkọ Jésù àgbélébù lórúkọ Jésù ó yá dojúkọ ní orúkọ Jésù talent tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọmọ mi tó ń fi òkun bá lò tọmọ mi ò lè sáfù ní orúkọ Jésù àgbélébù dojúkọ 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 ẹni tó ń bẹ ní àyíká mi èyí tí ò ti sá fún tó fi òkun bá mi lò àgbélébù dojútì ní orúkọ Jésù àgbélébù dojútì bó dojúkọ àmín. ta ni ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi tí wọ́n ti fi kí mi kú oríire. ta ló ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi tí wọ́n ti fi kí mi kú oríire. ta ni ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọmọ mi. ta ló ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọmọ mi. tí wọ́n ti fi kí kú oríire. tí wọ́n ti fi kí kú oríire. ẹ mọ́ ti dànù. ẹ mọ́ ti dànù. ẹ mọ́ lé lọ. ẹ mọ́ lé lọ. ẹ mọ́ dẹ́rùbà. ẹ mọ́ dẹ́rùbà. ẹ lé. ẹ lé. ẹ jẹ́ ó ṣí lọ. ẹ jẹ́ ó ṣí lọ. ẹ sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀. ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ Olúwa ta ló ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi tí wọ́n ti fi kí mi kú oríire. ta ló ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọmọ mi tí wọ́n ti fi kí ọmọ mi kú oríire. ní orúkọ Jésù ẹ̀yin mọ́ ẹ lé lọ ẹ̀yin mọ́ ẹ ṣì dànù. ní orúkọ Jésù Olúwa ẹ lé lórúkọ Jésù ní àyíká mi. ní orúkọ Jésù Olúwa ẹ lé tètè. ní orúkọ Jésù Olúwa ẹ lé dànù. ní orúkọ Jésù kúrò ní àyíká mi kúrò ní sàkání mi kúrò ní sàkání àwọn ọmọ mi ẹ̀yin mọ́ ẹ lé sọnù. ní orúkọ Jésù Olúwa ẹ lé dànù. ní orúkọ Jésù Olúwa ẹ lé Olúwa ẹ lé Olúwa ẹ lé ní òwúrọ̀ yìí Olúwa ẹ lé dànù. àmín. gbẹ́yọ̀ kan iná sí ta ló fẹ́ sọlé ọlá dahoro. 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 ẹ̀mí mímọ́. ẹ̀mí mímọ́. sọ àdúrà rẹ̀ di ẹ̀ṣẹ̀. sọ àdúrà rẹ̀ di ẹ̀ṣẹ̀. ẹ jẹ́ kí ọ̀nà wọn máa yọ̀. ẹ jẹ́ kí ọ̀nà wọn máa yọ̀. kó tún ṣókùnkùn. kó tún ṣókùnkùn. ẹ jẹ́ káńgẹ́lì Olúwa máa lé wọn. jẹ́ káńgẹ́lì Olúwa máa lé wọn. ẹ sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀. lórúkọ Jésù ẹ̀mí mímọ́ Olúwa ta ló fẹ́ sọ ní ọlá dahoro.
ní orúkọ Jésù Olúwa ẹ jẹ́ kí ọ̀nà wọn máa yọ ẹ jẹ́ kó ṣókùnkùn kángẹ́lì Olúwa máa lé wọn ní orúkọ Jésù áńgẹ́lì Olúwa kó máa lépa wọn ní orúkọ Jésù talẹ́ni tó fẹ́ sọ lé aládàáhóró ní orúkọ Jésù ọ̀nà rẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní yọ ọ̀nà rẹ̀ kó ṣókùnkùn áńgẹ́lì Olúwa kó lépa wọn ní orúkọ Jésù áńgẹ́lì Olúwa kó yọ sí kó lépa wọn àmín. mo láàkì bó ṣe gbàdúrà ń gbàdúrà fún ọ kí n tó parí lálẹ́ yìí ó ní kankan tí mo fẹ́ gbàdúrà lé Ọlọ́run àánú bàbá mi ẹ ṣé gan ni ẹ ṣé gan ni à ń sọ yìí ìbùkún tó wà nínú fífèdè fọ ìbùkún tó wà nínú fífèdè fọ mo sọ fún ọ pé ìbùkún tó wà nínú fífèdè fọ ó pọ̀ ìkànnù wọn ni wípé òun ló máa ń múni wọnú ẹ nínú nǹkan ẹ̀mí nǹkan ẹ̀mí ní sì ń darí nǹkan ara nǹkan ẹ̀mí ní ń darí nǹkan ara ẹ̀mí ló lékè ẹ̀mí lẹ́gbọ̀n ẹ̀mí ni wọ́n kọ́ bí kan tó bí ara bẹ́ẹ̀ ni nǹkan ẹ̀mí ó rí ìlì ju nǹkan ara lọ àwọn ẹ̀mí tẹ́ ẹ̀ fojú rí wọ́n ju àwọn èèyàn tí ń gbórí ilẹ̀ lọ bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ jù wá lọ bẹ́ẹ̀ ni so n tá àfojú rí ó ṣe é gbámú ju n tá àfojú rí lọ bẹ́ẹ̀ ni ó ní ìfèdèfọ̀ rẹ ó ní sílẹ̀kùn wọnú yàrá ìrí níbi tá a ti ń kọ̀ǹtún gbogbo n tá a rí mo ní èkejì ni wípé ìfèdèfọ̀ rẹ ní direct line sọ́dọ̀ Ọlọ́run Glo kọ́ ní direct line sọ́dọ̀ Ọlọ́run MTN kọ́ Etisalat kọ́ no ìfèdèfọ̀ ní direct line kí ni mo ṣe mọ̀ 1 Corinthians 14:2 ló sọ bẹ́ẹ̀ ó ní ẹni tó ń sọ̀rọ̀ ní èdè àìmọ̀ kò bá ènìyàn sọ̀rọ̀ ṣùgbọ́n Ọlọ́run ó ní ti Ọlọ́run tí ń bá sọ̀rọ̀ ló ń sọ ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun o ó ń direct line Ọlọ́run ní fèdèfọ̀ Ọlọ́run á dìde tó bá gbọ́ á ní àwọn kan ti ń fọ wọ́n ti ń fọ èdè mi láyé direct line ni ó ní ẹ ń fèdèfọ̀ kò bá èèyàn sọ ṣùgbọ́n Ọlọ́run nípa Ọlọ́run tí ń bá sọ ó ń sọ ìjìnlẹ̀ ìkẹta ìfèdèfọ̀ ní mímú ètò Ọlọ́run wá sí ìmúṣẹ lórí ilẹ̀ ayé Jeremiah 29:11-12 mo mọ èrò tí mo ní sí èrò àlàáfíà ẹnìkan ló ń fẹ́ para mo ní kí ló dé ló ti sùn mo ní torí pé ò rí ètò Ọlọ́run fúnra rẹ̀ ló ṣe fẹ́ parẹ́ tó bá ṣe lójú bá rí ètò Ọlọ́run ní ìsìn ọmọ ìjọ ni ọmọ ìjọ ó súnmọ́ ibi tó ń lọ jùgbà tó bẹ̀rẹ̀ lọ ṣùgbọ́n ta ò ní jẹ́ orí ó wá jẹ́ kójú ẹ̀ ṣókùnkùn sí ń tọ́lọ̀ ń ṣe àwa máa jẹ́ kó orí ń tẹ̀sùn ṣe àwọn orí ń tẹ̀sùn ṣe ohun tọ́lọ̀ ń ṣe làwa rí sọ pé ohun tọ́lọ̀ ń ṣe ni mò ń rí ohun tọ́lọ̀ ń ṣe lèmi rí èmi ò rí ń tẹ̀sùn ṣe èmi ò rí ń tẹ̀sùn ṣe so èmi ò ní para mi èmi ò ní para mi ọjọ́ ọ̀la mi yóò dára ọjọ́ ọ̀la mi yóò dára bóni tilẹ̀ korò ọ̀la ó dùn fún mi bí mi ò ráṣọ lónìí màá dá fátírì àsọlẹ̀ lọ́la bí mi ò rí jẹ lónìí ẹgbẹgbẹ̀rún ó jẹ látọ̀dọ̀ mi ní ọ̀la bí mi bá lọ́mọ lónìí àwọn ọmọ mi ó kárí àgbáyé lọ́la mo rán ọ jáde bíi wòlíì ó di májẹ̀mú ní àárọ̀ ọjọ́ àbámẹ́ta yìí ó rí gbámú ò ní rá fèdèfọ̀ ní ìṣẹ́jú kan náà libraka toskumbre elibra zubana kibano sata melibro nusikini brahande balura katiya zevubi ilibina rakubi nende ele kobrezu katana aikobi elebina bradodadiata azokia akaiko monombe libya asacha yikupana sata